ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. الحمد لله الذي يبتلي عباده المؤمنين وبشر الصابرين، والصلاة والسلام على نبينا محمد سيد الأولين وإمام المرسلين وعلى آله وصحابه والتابعين له بالإحسان إلى يوم الدين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba wa, Ọlọ́run Ọba tí adúpẹ́ fún, òun náà ni ọba tí ó máa ń dá àwọn ẹrú rẹ̀ wò. Ọlọ́run a máa dá àwọn ẹrú ẹ̀, a máa dá wọn wò. Ọlọ́run Ọba aláàtí ń bọ̀ wọ́n ní sùúrù, wípé kí wọ́n ṣe sùúrù fún wọn. Ọlọ́run wọn fún wọn ní ròdùnú wípé lẹ́yìn sùúrù oore ni wọ́n rí àti àánú wọn. Ọlọ́run Ọba tó wá fi wá sínú àwọn olùgbàgbọ́ òdodo, kọ́lọ́run wọlé àánú ẹ̀, kọ́lọ́run mọ́sá fi wá sínú àwọn onísùúrù. Kọ́lọ́run Ọba aláà kọ́ wá fi wá sínú àwọn tí ó rí oore lẹ́yìn sùúrù tí wọ́n bá ṣe. Mọ́jì sùúrù wọ́n pin, kọ́lọ́run Ọba aláà kọ́ mọ́jì má ni wọ́n bàjẹ́. Ọlágbára Ọlọ́run Ọba wa, ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ pátápátá àti gbogbo àwọn sàábé láì yọ nìkan lẹ̀ láàrin wọn. Inna khayra al-hadithi kitabullah. Èyí tó dáadì nínú ọ̀rọ̀ tí ìmọ̀ wáyé fún láti gbọ́, òun náà lọ̀rọ̀ tí máa ń jáde láti náà al-Qur'ani karim. Wa khayra al-hadiyi hadiyu nabiyyi Muhammadin sallallahu alayhi wa sallam. Ẹ̀rí ojú ọ̀nà sunna, òun náà ní ìmọ̀nà tí wọ́n máa ń darí yẹn lọ sínú àlìjánnà Ọlọ́run. Wa sharra al-umuri muhdathatuha. Gbogbo ohun tí wọ́n bá ti dálẹ̀ sínú ẹ̀sìn wa, tàbá ti béèrè àyà tí wọ́n láwọn ọ̀lẹ́ àyà lérí ẹ̀, abéèrè àdísì wọn ní kò sádìísì, wọ́n láwọn bàbá ló gbé lẹ̀, kò kí sẹ̀sìn o. tọ́lá láwọn òfẹ̀sùn náà bàbá. Ànábì ni Muhammadu Rasulullah, Ànábì wa Muhammadu Rasul. À ń tẹ̀lé àwọn bàbá torí pé wọ́n fẹ́ mú wa tẹ̀lé ànábì àti tọ́lọ́nù. Tọ́ba ti yapa sí tọ́lọ́wọ́n bá wa, tọ́ yapa tí sànábì wa Muhammad, àdádálẹ̀ la máa pè ó, kọ́lọ́mọjà bá wọn ṣe o. Àwọn tí wọ́n ń ṣe kọ́lọ́mọṣà sí wọn lọ́wọ́ rẹ̀. Àwa bẹ̀ lọ́hùn pẹ̀lú agbára àtàánú ẹ̀, ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọṣà mú wa dúró lérí súnà náà jù báyìí lọ. Kọ́lọ́mọjà máa tẹ̀síwájú jù báyìí lọ, kọ́lọ́mọjà padà sẹ́yìn, mọ́jà ara padà sí ibú. Kọ́lọ́mọjà gúnlẹ̀ dáadáa, àti dire àti rúre, kọ́lọ́mọṣà já sọ̀rẹ̀. Gbogbo àwọn àlùfáà tí wọ́n ti pèpè síbi la ilaha illallah ní gbogbo àgbáyé àti nílẹ̀ Yorùbá, kọ́lọ́mọṣà bá ní sàlékún kẹfẹ́ ní kọ̀ọ̀kan wọn. Ashab al-fadila, mo kí gbogbo àwọn àlùfáà gbàgbàgbà tí wọ́n bẹ́ ń kalẹ̀, ayyimatal huda, àwọn imam al-ikhwa al-ajilla, àwọn ọmọ ìyá lọ́kùnrin lóbìnrin, al-akhawat al-fudlayat, tó jẹ́ pé kò sí kankan tí ó mú wa débi tó ju pé a fẹ́ lékún nínú àgbọ́yé ẹ̀sìn wa nítorí kálíbà rẹ̀ sì náà sìn. Mo kí gbogbo wa, kọ́lọ́hun wọlé àánú ẹ̀, kọ́lọ́hun wọlé agbára rẹ̀. Lẹ́yìn ìgbà tí mo ti kí gbogbo àwọn àlùfáà wa àti gbogbo àwọn ulama, àwọn imam àti gbogbo àwa tá a jẹ́ ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin, mo kí gbogbo àwọn bàbá wa àti gbogbo àwọn ìyá wa àtàwọn sisters wa ipe àlàáfíà Ọlọ́run kọ́lọ́mọ́sá jọba bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa. Ètò wọn ní káfí bá ní sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí, òun náà ní asọ́buru ala al-bala'i wa makhatirul mali al-harami, durusun wa ibar min hayati al-anbiya'i lihimayati al-imani
wa mustaqbali ash-shababi al-muslimin. Suuru lérí àdánwò Ọlọ́run. Àpèjúwe sùúrù lérí àdánwò Ọlọ́run ọba lára àwọn ànábì Ọlọ́run àti àwọn ẹ̀kọ́ àti àwọn ọgbọ́n tọ́lọ́run fẹ́ kárí mú tó fi pàtàn wọn fún wa. Ipe ká ṣe sùúrù tó dáwọn ànábì Ọlọ́run àwọn náà wọ́n ṣe sùúrù. Lẹ́yìn náà ewu tí ń bẹ fún gbogbo àwọn ọ̀dọ́ tá a láṣẹ sùúrù mọ́ ta ní owó ìṣá agbọ́dọ̀ ní gbogbo ọ̀nà kọ́nà tá a bá gbà tá a fi ní. Ewu olówó ń bẹ nílé ayé ń bí àtijọ́ àlùkìyámà tá a bá sí láyé mọ́. Kí a lè bá a sọ ìmánì wa ká sì lè bá a gbìyànjú ká lè protect ọjọ́ ọ̀la àwọn ọ̀dọ́. Kọ́lọ́hún wọlé àánú ẹ̀ gbogbo àwọn tá a jẹ́ àgbàlagbà àtàwọn ọ̀dọ́ ayé wa kọ́lọ́mọdé ó bàjẹ́ o ọ̀rọ̀ wa kọ́lọ́mọdé ó dàrú o ọlá agbára Ọlọ́run bá wa ad-dunya darul bala. Èyí tí kò sí iyèméjì ń bẹ gbogbo wa tá a wà ní ayé àtàwọn tá a kéwú àtàwọn tá a tí ì ké àtàwọn tá a ké rárá gbogbo àwọn tá a wà nínú ayé gbogbo àwọn náà mọ̀ pé ilé ayé ilé àdáwò ni. wal mu'minu mubtala olùgbàgbọ́ òdodo tó wà nínú ayé Ọlọ́run máa dá o wal kafiru mubtala kèfèrí tó lọ́wọ́ ọ̀gbọ́ lọ́ngbọ́ òun náà máa rádàáwò títí ẹ̀ náà. A'udhu billahi minash shaitani rajim. Ọlọ́wọ́n bá aláà ní innahum ya'lamuna kama ta'lamun. Ọlọ́wọ́n bá ní àwọn kèfèrí náà ń dààmú o báyìí náà ṣe ń dààmú. Amma wa tarjuna minallahi ma la yarjun. Àmọ́ táwọn bá lọ́dọ̀ Ọlọ́run ìyà ni. Ẹ̀yin tí tẹ́yìn bá kú láyé ẹ̀yin lọ lè sinmi nínú àlùjánnà ni abẹ́ nínú àánú rẹ̀ ọlọ́mọdé àti kú láyé ká tó wá lọ lè wọnú dààmú o. wa kulluna mubtalun ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin wọ́n ní gbogbo apáta lọ́wọ́ bá aláwọ̀ máa dánwò atal anbiya naam atal anbiya. Èdèrè àwọn ànábì Ọlọ́run àwọn ọ̀rẹ́ Ọlọ́run àwọn tó ń jíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run ránṣẹ́ tí wọ́n ń dààmú nítorí ìrìsálà Ọlọ́run tọ́lọ́wọ́ bá aláàfin ẹ̀sìn ránṣáyé sáwọn náà tún ládàáwò wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ládàáwò tí wọ́n gan lọ́pọ̀ jù. Ẹnìkan wá bá Nábì wa Muhammad sallallahu ó ní ayun nasi bala ó ní àwọn olàdáwò wọn pọ̀ àwọn olàdáwò wọn pọ̀ láyé àwọn olàdáwò bá aládàáwò jù láyé. Ànábì ní àwa ni al-anbiya o Ànábì ní àwa ni wọ́n dánwò láyé jù gbogbo àwa tá a jẹ́ anbiya. Ọlọ́run fẹ́ fi mú wọn dúró Ọlọ́run fẹ́ fi wọ́n mú àwa náà dúró pété yìí bá ń ro tiẹ̀ tọ́ba ní tàn nábì Ọlọ́run ọba yóò sì gbàgbé titiẹ̀. Ọlọ́run fẹ́ fi pẹ̀sẹ̀ wa rẹ́ Ọlọ́run fẹ́ fi gbé wa ga nípò. Àdánwò Ọlọ́run ọba fólùgbàgbọ́ òdodo khairi oore ni. Àdánwò Ọlọ́run fẹ́ni tí ó gbàgbọ́ aburú ni fóun. Gbogbo tí máa ń ṣẹlẹ̀ sí wa tó bá sì bá wa nínú iman dáadáa lọ́lọ́run fẹ́ fún wa lábẹ́rẹ́. Àmọ́ yín máa ń tàyàn la bàdàn òbá dé máa ń gbomi lójú yàn tàdàn òbá dé yín máa ń fa depression. Àmọ́ tẹ̀yìn bá ti ní iman gbogbo àwọn àdánwò tá a wí yìí Ọlọ́run gbé ní fúfúyẹ́ fún yàn yóò padà wá sóore fún yàn lẹ́yìn náà. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yín sọ fún gbogbo wa má jẹ́ nìkan gbá o má jẹ́ nìkan tán o má jẹ́ nìkan sọ fún ọ pé kí nìkan tún bẹ́ẹ̀ ń bì kan tó yàtọ̀ sí Ọlọ́run ọba Allah àti bí abùkátà yẹn tí sọ̀rọ̀ yẹn dayọ̀ tí jẹ́ kéèyàn rágbéga tí jẹ́ kéèyàn rọ́wọ́ mú. Ọlọ́run ọba Allah sọ fún wa yìí pé ahasiban nas Ọlọ́run ní sáwọn èèyàn tí wọ́n máa ronú àwọn yóò tẹ̀lé kú ipa fà wọ́n lẹ̀ an yaqulu amanna nítorí pé wọ́n sọ yìí pé agbọ́lọ́gbọ́ wa hum la yuftanun nítorí pé wọ́n gbọ́ Ọlọ́run bá gbọ́ yẹn là wá ní dáwọn o. Ọlọ́run bá ní wọ́n máa rò bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o. Ìgbà tá a di alùsùn náà nǹkan tó wá lé Ọlọ́run lọ́wọ́ promise rẹ pé tó bá ti di alùsùn náà ò ní ní problem. Nígbà tí wọ́n ní ká mọ̀ wọ jàlùbáàbù ní àdánwò kan tó wá kàn wá Ọlọ́run sọ fún wa pé jàlùbáàbù ni wọ́n máa dán òkú
àwọn tí ọwọ́ jàlúbáàbù wọn ra àdánwò ìwọ náà ó rí ẹni tí ń kírun ó rí ẹni tí ò kí ó rí ẹni tí ń lọ mọ́sálásí ó rí ẹni tí ń lọ ṣọ́ọ̀ṣì ó rà àdánwò. bàbá ológun àdánwò lọ bá a tó fi wọnú gbó lọ tí mi lọ lè jáwé wèrè làwọn yẹn kọ́ pé àwọn yẹn wá sá lọ́wọ́ ní òun bàbá alágbèjà ni wọ́n ní àwọn ọmọ wèrè làwọn pé wèrè ní máa ń jágbó. àdánwò lọ bá àfọ̀njálàbí níbi kan nọ́mbà rẹ̀ sí ní fóònù eré íńtánẹ́ẹ̀tì ẹ wá fẹ́ ṣe kálúwà 0802974 àdánwò ni. ọlọ́wọ́n bá aláàlọ́ba tí fàdánwò kàn yàn ọlọ́wọ́n wá ní gbogbo ẹ̀yin tẹ́ wà láyé pátá lòun ọ̀dánwò ọlọ́wọ́n ní walaqad fatanna alladhina min qablihim ọlọ́wọ́n bá ní àwọn tó ṣíwájú yín náà nínú àwọn tí wọ́n gbọ́ ọlọ́wọ́n gbọ́ ju ẹ̀yin lọ ọlọ́wọ́n bá ní gbogbo wọn náà ní mo dánwò. Suratul Ankabut ayé ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta. Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá aláàtún sọ nínú ayé mi ọlọ́wọ́n bá ní yá ayyuhal ladhina amanu ọlọ́wọ́n bá ní mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo la yabluwannakumullahu bishay kan dan yín wò nínú ayé yìí sá. Suratul Ma'idah Quran 5 verse 94 ọlọ́wọ́n ló ń fi kankan dan yín wò nínú ayé yìí ọlọ́wọ́n tó sọ nínú ayé mi ọlọ́wọ́n ní wala nabluwannakum bishay ọlọ́wọ́n wá ọkà àwọn àdánwò oríṣiríṣi ọlọ́run ní dandan ni ká máa dán yín wò pẹ̀lú díẹ̀ minal khawf nínú jaya a máa dáyà já yín tẹ́rù ọmọ bá yín tọ́ba yá ọkàn yóò tún balẹ̀ wal ju' ọlọ́run láà máa fi ebi a máa fi dán yín wò tọ́ba yá ẹ̀tún ló jẹjẹ wa naqsi minal amwal ọlọ́run bá ní owó yín ó máa dínkù wọ́n tó ti ní owó tó ti pọ̀ rẹpẹtẹ àdánwò kan ó sì dé yóò sì fa ìdajì lọ nínú owó rẹ̀ àbí kádánwò dé kó fa ìdá méjì nínú mẹ́ta àbí kádánwò dé kó fa gbogbo ẹ̀ àbí kádánwò dé lẹ́yìn ìgbà tó fa gbogbo ẹ̀ tán ó tún wá jẹ gbèsè. ọmọ ìyá mi mọ́pọ̀ ọlọ́run ò sí lẹ́yìn rẹ o mọ́pọ̀ ọlọ́run bínú sí ọ o mọ́kàn kúlù pé ọlọ́run ọba aláwọ̀ gbàdúrà rẹ o. khaza'inul minani ala qanatiril mihan lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n ní àwọn àdánwò yẹn ní máa ń jẹ́ afárá tààtọ̀ tààfi débi orí wa ó fẹ́ la odò kọjá kò sì sáfárá ó sì fẹ́ lọ lè mú nǹkan tó wà lókè odò ó wá ní wo ní gbérí afárá o ẹ̀yin ò ní débi tó lọ àdánwò ní mú yàn débi téèyàn ń fẹ́ dé àdánwò ní mú yàn da aládùúwà àdánwò ní mú yàn di wòlíì àdánwò ní máa mú yàn dìde lóru àdánwò ní máa mú yàn máa mọ̀ wá rẹ̀ dáadáa ó bá dé ọmọ wọn rẹ̀ àti pé ojú báyìí lọ gbogbo àwọn nǹkan tó fẹ́ máa ṣe nínú ayé tó fẹ́ fi bàtà àwọn èèyàn jẹ́ ọ̀káwọ́ rẹ̀ àdánwò ní máa mú yàn dé onísàárà àdánwò ní máa mú yàn dé onísùúrù àyèmáyé dáadáa tádàwọ̀ máa ń fà fún yàn ọlọ́wọ́n bá ní máa dá yín wò wọ́n naqsi minal amwal owó yẹn máa dínkù tó rẹ̀ bá ti dínkù mọ́gbẹ́ nìkan ní í ṣe ọ́ ọba tó dá ọ ló ti ń promise yìí o ó ní àmọ̀ dẹ́rù báyìí tọ́ba láwọn àsìkò kan ebi ọmọ pa yín láwọn àsìkò kan adìyẹ aṣọ gbọ́ sórí lísì tó kọjọ yẹn lójúmọ́ kí ọmọ wúlò ìtafẹ́ jẹ lóṣù ní nígbà míì yọ gba nígbà míì kò ní ṣe kíní kò ní gba àbí tọ́wọ́ fẹ́ dètò ayélu lókù ọlọ́run ọba ní ìmọ̀ másùkù ebi wá fún yín tí ò ní tó tẹ́mọ̀ mọ́lẹ́jì ọlọ́run ọba ní wàlá ánfúsí lẹ́yìn náà yín máa pa àwọn kọ̀ọ̀kan máa yín lẹ́gbẹ̀ẹ́ bí bàbá rẹ ò kú ìyá rẹ lè kú ẹ̀gbọ́n rẹ lè kú ọmọ rẹ lè kú àbúrò rẹ lè kú ọkọ rẹ lè kú ọ̀gá rẹ lè kú àfáà rẹ lè kú ọmọ kéwù rẹ lè kú ọmọ rẹ lè jáde láyé. ọlọ́run ọba ní tí n bá ti pa ẹnìkan nù yín mo fi ṣàdáwò ni wọ́n ti sàmàrà àti gbogbo àwọn nǹkan tẹ́ ń gbìn ẹ̀yin tẹ́ ń dáko ọlọ́run ọba ní gbogbo àkẹ́mà rere oko jẹ o níjọba ti gbé sún tó kó lọ́jà tó kó wálé owó rẹpẹtẹ wọ́n ní máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa retí àsìkò tó ṣe kíni tó dáko tó dẹ́ pé gbogbo owó tó bá pa kò ní ká owó àgàtú owó àbí kí ni wọ́n pè lẹ́yìn ságàsú náà àgàtú àní gbogbo àgbàdo ọ̀yọ́ lọ́dún ní òjò àrọ̀sẹ́yìn ni òjò tí ń ṣe kíni tí ń padà ń rọ̀ nígbà tá a gbin àgbàdo yẹn tán kọ́ má jẹ́ òjò àrọ̀sẹ́yìn kó gbin nígbà tá a kó gbin náà tọ́lọ́mù bá fẹ́ dán o ọlọ́run dán o àwọn kòkòrò tí jẹ koríko yẹn ọlọ́run ni máa rán wọn o
ìgbà lè ba ẹ̀wà tó gbìn yẹn lè bàjẹ́ wọ́n fẹ́ dánwò lọ́dún ẹ̀yin kòkòrò ẹtẹnubọ́sù rẹ̀ tó gbìn wọ́n fẹ́ dánwò wọ́n fẹ́ kọ́ mọ̀ wọn rẹ̀ ọlọ́run ní gbogbo àwọn arúgbìn yín àwọn máa dán yín wò wọ́n bá ṣe sọ́ọ̀bìrì àmọ́ gbogbo àwọn tẹ́ máa ń ṣe sùúrù àwọn tẹ́ máa ń ṣe sùúrù láàrin ọlọ́run bá ní wọ́n bá ṣe sọ́ọ̀bìrì ọlọ́run bá ní ẹ bá mi fún wọn ní ìró dùnú àwọn wo ni ọlọ́run bá aláà ní kán fún ní ìró dùnú ọlọ́run tó ṣàlàyé rẹ̀ nígbẹ̀yìn àyà yẹn ọlọ́run ní alladhina àwọn tó jẹ́ pé idha asabatuhum musiba tí musiba bá bá wọn qalu wọ́n sọ pé wọn ò ní sọ̀sọ́kùsọ̀ wọn ò ní pé ayé ní ń sà wọn wọn ò ní pàjẹ́ ní ń sà wọn wọn ò ní pé iyemọja ò ní dà wọn láàmú ìyàwó tó ń ṣe fẹ́ ẹsẹ̀ rẹ̀ ọ̀dá ọkọ tó ń ṣe ní orí rẹ̀ ọ̀dá ogun ìdílé kọ́ọ̀lù ọlọ́run ní táwọn sọ ni pé inna lillah tọ́lọ́run ni wá ọlọ́run ló dá wa ló ní wá òun ló dá kádàrá máa wà lá wa inna ilayhi raji'un ọ̀dọ̀ rẹ̀ lápadà sí nítòsílẹ̀ yìí ọ̀dọ̀ rẹ̀ lákò lọ tọ́ba ti padà yá náà ọ̀dọ̀ rẹ̀ náà lápadà kú ọ̀dọ̀ rẹ̀ lápadà sí àwọn àgbà pé òun ló mú wá ọlọ́run ní gbogbo àwọn tó bá ń sọ báyìí tí mùsíbà bá dé kì í ṣe bókù bá kú nìkan ni wọ́n máa ṣe inna lillahi wa inna ilayhi raji'un gbogbo mùsíbà mọ́tò rẹ̀ takú ó tì inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi ni kò wí wọ́n ní ọjà àwọn ọ̀bọ sí mọ́ inna lillahi wa inna ilayhi raji'un accident ṣẹlẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un gbogbo nǹkan tí ó bá ti da tágbé mùsíbà tó bá ti ṣẹlẹ̀ yóò ní inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run ní gbogbo àwọn tó máa ń sọ bẹ́ẹ̀ tí wọ́n darí ọkàn wọn sọ́dọ̀ ọlọ́run nígbà tádàwó dé ulaika alayhim salawatu min rabbihim ọlọ́run bá ní máa ròyìn wọn fáwọn màláyíkà lókè sọ salawatu àìsànà ọlọ́run ní máa ròyìn wọn fáwọn màláyíkà lókè ipe lágbájá mọ́ dáwọ̀ ó sì ṣe sùúrù tàmọ̀dù mọ́ dáwọ̀ ó sì ṣe sùúrù ọlọ́run bá ní wa rahma ọlọ́run bá ní àwọn tá a wí ká máa retí rahma èmi ọlọ́run blessing of Allah ká máa retí ìkẹ́ èmi ọlọ́run gbogbo àwọn onísùúrù ká máa retí ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run níta ń gbọ́ yé òun náà ni pé gbogbo ń tó jẹ́ ìbànújẹ́ yẹn ọlọ́run padà fún ọ ní rahma yóò ṣínà fún ọ yóò fún ọ lóore tó jẹ́ pé oore yẹn ó ju àdánwò tó bọ́ lára ó ju àdánwò tó kàn ọ lọ wa ulaika humul muhtadun ọlọ́run láwọn tá a wí àwọn ni wọ́n wà lójú ọ̀nà o Suratul Baqarah Quran 2 verse 157 ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa alibala aniwa rí àwọn àdánwò tá a wí yìí oríṣiríṣi ni o èyí tó bá kan kálukú ní kálukú máa o àwọn àdánwò pọ̀nù ayé ẹlòmíín ní méjì ẹlòmíín ní ẹyọ kan ẹlòmíín ní méjì ẹlòmíín mẹ́ta ẹlòmíín kó mẹ́rin ẹlòmíín kó márùn wọn kó mẹ́fà fẹ́ lómi ọ̀la àdánwò ń bẹ lára ẹlòmíín àwọn ní ká máa kà á sẹ́ àkà mẹ́wàá tọ́jà pé ìkọ̀ọ̀kan rẹ̀ ó lè mú yẹn kú láyé. nǹkan bẹ lọ́dọ̀ ọlọ́ àárẹ̀ la fẹ́ sọ ni bá a ṣe jòkó lẹ́yìn oríṣiríṣi àárẹ̀ ní bẹ̀rẹ̀ ara kálukú àdáwò ni tọ́ba ti gbàgbé látọ̀dọ̀ ọlọ́run ló ti wá ó máa lògùn ó máa ṣàdúà ó wá ṣe sùúrù tọ́ba tètè lọ ọlọ́run fẹ́ dáadáa pẹ̀lú rẹ̀ náà ni tọ́ba pẹ́ dáadáa ló wà lábẹ́ èèyàn ò ní kọ́ máa béèrè àárẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run kó fún ọ láàárẹ̀ kó ju ọmọ dùbúlẹ̀ àárẹ̀ torí kí o lè bá gbà ládàá má béèrè tí ọ̀dà lọ́dọ̀ ọlọ́run àyè béèrè àdánwò lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run dá mi wò rọ́ o àìsọ́ àbátọ́ bá ti dé bó ṣe ká dáwọ́ náà kọ́ pọ̀ tó máa ní alihamudulilayi máa dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run kó sì máa pe ọlọ́run kó máa bẹ́ẹ̀. àwọn àrùn ọpọlọ ń bẹ ẹ̀rí ẹlòmíì wọn ní bàbá yẹn wọ́n ní kèé jáde wọ́n ní ìyá rẹ̀ wọ́n ní kèé jáde ọmọ kan wà nulẹ̀ ni o ọmọ tó wà nulẹ̀ yẹn tí wọ́n bá máa mójútó tọmọ yẹn bá jáde yóò tú àṣírí wọn. wọ́n nílẹ̀kùn tí wọ́n ti yẹn gbogbo àni wọ́n máa ń tì ẹnìkan wà nulẹ̀ ni o ẹni tó wà nulẹ̀ yẹn tó bá jáde sí gbogbo yín ẹ̀bù ẹ̀kùn ni pé ha n tẹ̀ ń dé mọ́lẹ́ ni ìwọ wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba máa dúpẹ́ o tọ́ba ní tiẹ̀ pọ̀ tẹlomi pọ̀ ju tiẹ̀ lọ tọ́ba ní tiẹ̀ le tẹlomi ó le ju tiẹ̀ lọ tọ́ba ní tiẹ̀ burú tẹlomi burú ju tiẹ̀ lọ
jojúmọ́ tó bá ti jí báyìí òun jí lérí bẹ́ẹ̀ di báyìí alihamudu ní kọ́kọ́ jáde lẹ́nu rẹ̀ alihamudulilayi lẹ́ni hayana bàdàmà àmàtànà wa ilayhi nushur alihamudulilayi gbogbo tó bá wù kó rí jẹ lásìkò tá a wà yìí tó bá ti jẹ tán dákun mọ́sàlẹ̀ sí alihamudulilayi fẹ́rẹ́ àwọn kan bẹ nínú ayé yìí àwọn ní gbogbo tí wọ́n jẹ wọ́n ní níwájú àmọ́ àárẹ̀ òjò wọn rí jẹ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́run fàárẹ̀ kún tiẹ̀ alufakiri wọ́n ní iṣẹ́ àtòsí àìtónú owó wọ́n ní ń ṣẹlẹ̀ kó wọ́pọ̀ lọ́wọ́ yàn gẹ́gbà mí ga àdánwò náà tó ní. ẹni tí yóò ní yóò máa dààmú yóò máa dẹni tó ní láàmú ẹni tó ní ọmọ sákàkí àwọn èèyàn máa dààmú láàmú èèyàn mẹ́nìkan wá tó bá láìsí láàrin wa mọ́ gbogbo àwọn aláìní jojoojúmọ́ ni wọ́n kọ lẹ́tà sáwọn èèyàn ni wọ́n sẹ́ni mẹ́sẹ̀jì sáwọn èèyàn àwọn aláìní ni wọ́n kiri ojúlé ká ni wọ́n kiri ọ́fíìsì káàkiri ni wọ́n ka géètì àwọn èèyàn àwọn tó ní sáwọn sinmi jama owó tó wà lọ́wọ́ tiwọn náà ọlọ́run fi ṣàdánwò fáwọn náà wọ́n ná oṣù wọ́n máa wá béèrè wọ́n tún máa sọ fúnra wọn pé ìwọ náà lọ́dọ̀ ẹ̀ ó sì fún mi tán sí ni ó pọ̀ lọ́wọ́ ẹ̀ nígbà míì yọ yàwó ni yọ yàwó ẹ̀ ń béèrè 500,000 ó sì ní 300 lọ́wọ́ ó yá 200 sí ó kò lé àǹtí lọ́wọ́ àǹtí rẹ̀ dé inú abúlé ó ní ẹ̀yin náà lọ yóò fẹ́ yín náà gbèsè tí àǹtí kò tí ì sàtàn o ọmọ ìyá mi ọmọ wa ṣe bí pàrẹ bá ṣe kiri ọmọ ṣe mà mọ̀ ṣe jagbara rẹ lọ àmọ́ kò ní ṣe tó o bá ti ṣe àdánwò ló ń fà fún rẹ ni torí Ọlọ́run bá aláàkó àwọn yẹn jọ nítorí rẹ Ọlọ́run sì fún wọn nítorí àwọn inú àwọn àdánwò tó ń bẹ nú ayé òun náà ní àlàákùn òun náà ní kéèyàn ọwọ́ ọmọwọ́mọ wọ́n sì yàwó 20 ọdún 30 ọdún òbí ma ń bẹ nínú ayé tá a wà yìí a ní 40 years marriage àwọn ò tí ì bímọ ọba wọlé ọba yóò fún wọn lọ́mọ o alájà kan ládùúgbò wa ń jóni lẹ́yìn 35 years ló tó bímọ kémi tó lọ ilẹ̀ Lárúbáwá ni wọ́n ti ń bẹ lọ́wọ́ ọmọ fún mo wá lọ mo dé mo tún wá lo 20 ọdún gbà mo ti dé yìí wọ́n sì wá bímọ ní ọdún tọ́lọ̀ wọ́n fi ní àgàmọ́ ronú mọ́ ọmọ ń ṣe kéde jama ọmọ ń bọ̀ Allah subhanahu wa ta'ala ó lágbára tí n bá ń kàtà àwọn ànábì Ọlọ́run sìn gbogbo àná àmọ́ àdìgbà agbára Ọlọ́run ọba ó kọjá kẹ́nìkan má lóun ronú ẹni bá ti lọ́lọ́run ọba ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ ó sì máa bẹ́ẹ̀ ní tó ń béèrè yẹn tó bá fún ọ dáadáa ni nígbà míì tí ò bá fún ọ dáadáa lọ́lọ́run ọba aláàfin sábẹ́rẹ̀ tó bá ṣe hàn ọ́ ó pè ó ṣe wọn Ọlọ́run o tó ń fún mi ní kíní yó ṣé bí ó ṣe padà rí ni Ọlọ́run ọba dáadáa ni o Rahman ni o mazala Rahmana dojoojúmọ́ ni wọ́n jẹ́ Rahman káwá nílé ni o Ọlọ́run ìṣọba aláàánú lé ní o lédi tí ń ṣe yìí o kò rí bẹ́ẹ̀ gbogbo tí ń bá ń ṣe fún ọ Ọlọ́run bá ń ṣàánú rẹ̀ ìmí wa lè pọ̀ lẹ́rìn ìmí sì lè pọ̀ lẹ́kún gbogbo ẹ̀ náà dáadáa ni àwọn ẹlòmíì bímọ ìnádùn àwòláàdì wọ́n bímọ lóòótọ́ àmọ́ àwọn ọmọ ti yàyàkuyà débi pé wọn ò lè nà kásẹ̀ pọ́ ọmọ táwọn bí lélẹ́yìn tí wọ́n bá ti rí báyìí ìbànújẹ́ ni ó ti di depression sí bàbá àtìyá tààkùrù zawaji ẹlòmíì fẹ́ yàwó ọwọ́ yàwó fa títí kiri ó sì lówó ó sì yáyì àmọ́ problem náà ni pé dábàtí láwọn ọ̀fẹ́ wọ́n tó láwọn ọ̀fẹ́ mọ́ ẹlòmíì wọ́kọ ọkàwé ọlẹ́kọ̀ọ́ ọlẹ́sìn ó tún wá yáyì tí wọ́n bá ti láwọn ń bọ̀ wálé wọn tí wọ́n bá ti dé tí wọ́n bá ti yọjú wọn tún ní padà wá mọ́ gbogbo ẹ̀ náà àsìkò Ọlọ́run ò tí ì tó ni tásìkò Ọlọ́run bá tó Ọlọ́run fún ọ ní títì ẹ̀ àlẹ́ iktihab àwọn àárẹ̀ kan bẹ tó dé pé àdéfojú rí gẹ́gẹ́ bí depression lápèjúwe kéèyàn kan jòkó lẹ́kọ̀ọ́ máa ronú àbí ìsọ́bàtòlá àyè àbí kí ojú burúkú kọ́ wọ̀nyàn la ifo àyè èèyàn kan wà yóò kàn máa ronú yóò máa ro èròkèrò yóò máa dákẹ́ sí i nígbà míì yóò máa wọnú yàrá kò ní jẹ́ kẹ́nìkan kan fẹ́ rí wọn yóò ní kẹ́nìkan kan mọ̀ wá bí tó ń wà kò ní fẹ́ bá àwọn èèyàn ṣe yóò lóun ọlọ́rẹ̀ tó ń depression ni àdánwò ọkàn ni a rí i pé àwọ̀ rẹ̀ dáa ń jẹun ń wọṣọ àmọ́ kankan ń ṣe é ọlọ́run mọ́fà burúkú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sá ìṣàánú wa àtàlák ṣé ọ̀rọ̀ tọ̀láàkù la fẹ́ sọ láwùjọ wa lọ́jọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó máa ń bẹ́ẹ̀lẹ̀ ọkọ ńsìn ẹ̀yà mọ̀ sí jẹ́jẹ́ ẹ̀ mọ̀ sí jẹ́jẹ́ àdáwò tó wà ń tàn sí òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọn ò fẹ́ gbéyàwó sílé mọ́ onímẹ́rin fẹ́ kọ ẹ̀ọ̀kan lẹ̀ kókù mẹ́ta
onímẹ́ta fẹ́ kọ̀ọ̀kan lẹ̀ kó kù méjì oníméjì fẹ́ kọ̀ọ̀kan lẹ̀ kọ́kọ́ yẹ ọ̀kan ẹlẹ́yọ̀kan gan yín ronú pé òun fẹ́ ti jáde tọ́ba ilé jáde tó ní ìwọ́sẹ̀ kó lóhùn lérí ọ̀rọ̀ tí ò nítumọ̀ òun gan fúnra yóò máa bì ọ́ pé má lọ yóò sì lè fẹ́rí kalẹ̀ lẹ́yìn pé òun dúpẹ́ fọlọ́run tọ́lọ̀ ní kọ́ máa lọ yóò máa sojú ayé pé ẹ bá ń bẹ́ẹ̀ ní kọ́ máa lọ tàbá ti tu ikùn rẹ̀ nínú rẹ̀ kí ló wà ń bẹ́ẹ̀ kọ́ máa lọ mo ti fẹ́ kọ́ lọ́tí pẹ́ ọ̀yàn àgbo gáàsì àgbo sẹ̀mó ọ̀yàn fún mi ló wá sọ owó bàtà owó kíní kan gbogbo òye òsì ẹ̀kú ni tó wọ́n máa ṣe kíní tó wọ́n máa rò ọwọ́ àdálé mọ̀sí ọgbàlẹ̀ ọmọ àwò kí ó bàbá àtìyá ẹ padà já o bàbá rẹ àtìyá rẹ tán ní kọ́ ọmọ bọ̀ yẹn tẹ́ bá padà débẹ̀ tán tọ́ bá lóṣù méjì ẹ padà ṣe kíní ẹ padà já kọ́lọ́wọ́n bá aláàkọ́ mọ́ sàwọn ọmọ wa ní dálé mọ̀sí ọlọ́gbàrọ̀ ọlọ́wọ́n bá wa bísínẹ́sì ọ̀lọ́ dédé ọmọ ya alájà 1 million ní àfipá 800,000 àdánwò ni o ọ gbọ́dọ̀ fi bísínẹ́sì yẹn lẹ̀ o àwọn máa kọ́ntínú ni o téèyàn bá ti ṣubú kò lè ṣe kíní téèyàn bá ṣubú kò lè ṣe kíní kò lè dìde ọmọ ṣubú àní ẹ má jẹ́ ọ fẹsẹ̀ lélẹ̀ mọ́ o torí bó ti ṣubú yóò tún tó bá fẹ́ rìn yóò tún ṣubú mi gbàtí fi ṣubú lẹ́mẹ̀ta yóò fẹsẹ̀ lélẹ̀ yóò máa rìn lọ bí tòlí ayé ṣe rí nìyẹn ọmọ ìyá mi máa ṣàdúrà kọ́dẹ̀ máa bẹ ọlọ́run máa nà sọ́bùrù alàlùbàlà èmi kàn ká díẹ̀ nínú àdáwò ni o àti kàǹkankan tàbá ní ká máa kàdáwò nìkan oye àdèmọ́ gíríbì mi torí àwọn àdáwò kan bẹ tá a fojú rí àwọn kan bẹ tá a lè ṣe kí tá a lè fojú rí àwọn bẹ lọ́hùn gbogbo etí ń bẹ fẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sàbà mú kú o Allahumma na'udhu bika min jahdi al-bala wa daraki ash-shaqa wa su'il qada wa shamatati al-a'da maana sabri ala al-bala kí ni túmọ̀ kéèyàn máa ṣe sùúrù lérí àdáwò wọ́n ní huwa habsu nafsi ani tasakhut òun náà ni kò hó di ẹ̀mí ẹ̀ kò hó di àwọn ẹ̀ kò hó di ọ̀rọ̀ ẹnu ẹ̀ kò hó di ọkàn rẹ̀ kọ́ ọ má máa bínú sí ọlọ́run ọba tó fi àdánwò kàn ìwọ́n tó bá ti wá mọ́ṣáláṣí mọ́ nígbà tá a dánwò dé ìtumọ̀ ẹni pé ń bínú ìtọ́ ń sọ ni pé akófèrè kalẹ̀ náà látijọ́ yìí kò sí kínní àpàrọ̀ mọ́tò ilé tá à ń kọ́ náà ìparí ẹ̀ àbúrò kúnjẹta ẹ̀gbọ́n kú lánàá ọmọ àwọn kan tó wà lọ́sibítù ẹ wá ní kó ọmọ ṣe yá àlá ó sínú àwọn sùúrù tọ́lọ̀ ń promise torí tọ́lọ̀ ń ṣe yẹn ń bí ọ́nú wòlí jásà kọ́ máa kanra mọ́ àwọn èèyàn jásà yẹn àárò action yẹn ẹ má dọ́dọ̀ mi o sẹ́yìn mọ̀ pé ọlọ́run sẹ́yìn dán mi wò ni kí ló dé bàbá fajúrò wọ́n ní wọ́n kanra ni wọ́n ní mọ́tò fúláwà àwọn lọ́dànù ẹ wá wòjọ́ tí ń ti ń rí owó lérí fúláwà alijasa ọgbọ́dọ̀ kanra mọ́ yàwó ọgbọ́dọ̀ kanra mọ́ mọ́ ìgbà náà làá mọ̀ pọ̀ ọ̀yẹ́ òun ṣe sùúrù nǹkan tó bá ọ tọ́lọ̀ ní wàbáṣẹ́rì sọ̀bìrì ọlọ́run ní máa dunnú kalẹ̀ wọ́n fún ọ ní oore mi tó dáa ju tó bá ọ lọ kíláàtọ̀ nkanra káàkiri bá gba ayé àyè gbóló tọ́ wọ́n ṣàkóso àlегé ìdílá kọ́ máa wá pariwo káàkiri nígbà tí ń da tí ń dùn ẹnìkan gbọ́ ìgbà tọ́lọ̀ ń dán o ọwọ́ à ń pariwo brọ́dà mi sẹ́yìn gbọ́ pé kan báyìí ṣe mí sísítà mi ẹ̀yin ò tí gbọ́ ìbò wa sọ fún yín o kọ́ ọmọ wa rojú ọlọ́run káàkiri lọ́jà nígbà tó lọ́wọ́ bá aláṣẹ sóore fún ọ̀jẹ́ nìkan kan mọ̀ o nígbà tó wá gbé kejì dé ọwọ́ rojú ọlọ́run pé ẹ̀rí tó ṣe fún mi ẹ̀rí tó tún ṣe fún mi wọ́n lọ́wọ́ wá ń pariwo ọlọ́run ọba lọ́dọ̀ àwọn ọ̀lẹ́ tí wọ́n sì sí pírọ́blẹ́mù rẹ̀ tó wọ́n fẹ́ pariwo ọ̀dọ̀ ọlọ́run tó dán òun náà lọ́ pariwo lọ wọ́n ní eléyìí ni wọ́n ń pè ní sùúrù wal istislamu li qada'illahi wa qadarihi kéèyàn ojú wájú ṣẹlẹ̀ fún àkọọ́lẹ̀ ọlọ́run wípé tọ́sọ̀lẹ̀ yìí qadarullahu ma sha'a fa'al bọ́lọ̀ sì fẹ́ ni o ọlọ́run ti kọ́ ọlọ́run ti kádàrá ẹ̀ ọlọ́run sì fẹ́ ọlọ́run bá ti ó ti pè bùbú ẹ̀ kalẹ̀ ọlọ́run ti ní yọ ṣẹlẹ̀ ìtọ́lọ̀ ní yọ ṣẹlẹ̀ nínú ayé òun ní ṣẹlẹ̀ sí mi wọ́n lélẹ́yìí òun ni tó mọ̀ pé èèyàn ṣe sùúrù lérí àdánwò awusallahu bi sabri fi mawadi'a kathira ọlọ́run ọba aláwa ń sàlàyé fún àwọn olùgbàgbọ́ òdodo yìí pé ká ṣe sùúrù o
nínú àwọn ọ̀nà tó pọ̀ nù àyà Quran ọlọ́run ní ya ayyuhalladhina amanu ya ayyuhalladhina amanu ọlọ́run bá ní mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo ista'inu bis-sabri was-salah ẹ máa wá ìrànlọ́wọ́ nígbà ìṣòro ayé inda shada'id ẹ máa wá ìrànlọ́wọ́ nígbà ìṣòro pẹ̀lú sùúrù yẹn máa ràn yín lọ́wọ́ gan was-salah ìrun kíkí yóò ràn yín lọ́wọ́ lásìkò ìṣòro báwo ni òun ó sì ràn yín lọ́wọ́ akramu ma yakunu al-abdu ila rabbihi wa huwa sajid àdébì nígbà tí ẹ súnmọ́ Ọlọ́run bá jù tí yóò sígbà tẹ́ ẹ tún lè súnmọ́ Ọlọ́run bá tó bẹ́ẹ̀ mọ́ òun náà lásìkò tẹ́ fẹ́rí kanlẹ̀ náfìlà lọ́yàn ni inú ọ̀ràn yẹn ló ń kí ni tọ́ba ti ka tán ní ọkà tán subhana rabbiyal a'la tọ́ba ti ka tán béèrè lọ́wọ́ Ọlọ́run àdánwò wa dé ó ṣe sùúrù ó tún lọ mọ́sálásí ó tún kírun inna Allaha ma'a sabirin Ọlọ́run bá ní èmi Ọlọ́run ọba ń bẹ pẹ̀lú àwọn onísùúrù ayé mu'ayyid èmi Ọlọ́run ọba inna Allaha mu'ayyidun èmi Ọlọ́run ràn gbogbo àwọn tẹ́ máa ń ṣe sùúrù èmi Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ àwọn wo Ọlọ́run bá pè lóde ká máa ṣe sùúrù àwọn olùgbàgbọ́ òdodo àwọn ní àkídà bọ́dà wọ́n tó ti gbàgbọ́ wọ́n yẹ yakuya má o mọ́dàdàkúdà o nígbà tí gba imáni gbọ́ yẹn tọ́lọ́wọ́n bá ń gba onímọ̀ràn tọ́lọ́wọ́n bá aláà máa ń bọ́ sọ̀rọ̀ mọ́sà ìgbọ́ gbígbọ́ yẹn ni ó mú ọ jàǹfààní imáni tó ní sọ́lọ́wọ́n bá aláà ọlọ́wọ́n bá tún ní ya ayyuhal ladhina amanu ọlọ́wọ́n bá ní mo pè yẹn olùgbàgbọ́ òdodo isbiru ẹ lè ṣe sùúrù wasabiru ẹ máa fúnra yín sùúrù ọlọ́wọ́n ní ká ṣe sùúrù ó tún wá gbéṣẹ́ sùúrù fún wa ọlọ́wọ́n bá ní ẹ máa fúnra yín ní sùúrù wasabiru ẹ máa búra yín ní sùúrù warabitu ẹ wá dira yín mú ẹ ṣàkólé kan lérí ara yín warabitu ẹ máa fẹ́ra yín sílẹ̀ warabitu ẹ máa ṣàkólé kan lérí ara yín ẹ máa chẹ́kì ara yín tàdáwù bá dé ẹ máa sálámà síra yín tàdáwù bá dé ẹ máa dúró tira yín tàdáwù bá dé warabitu nínú àyà mi tọ́lọ́mọ bàálà tó ń sọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní wasbir wa ma sabruka illa billah ọlọ́wọ́ bá ní wasbir ọlọ́wọ́ bá ní ìwọ Muhammad ìwọ náà ṣe sùúrù wa ma sabruka illa billah ọ wà lè dá sùúrù náà ṣe àfikẹ́ mi ọlọ́run ràn ọ́ lọ́wọ́ lérí ẹ̀ ọlọ́mọsán ràn wá náà lọ́wọ́ lérí sùúrù wala tahzan alayhim má banújẹ́ lérí wọn má banújẹ́ lérí àwọn tó rò pé ẹ̀kí wọ́n ti gbàgbọ́ yé tí wọ́n gbọ́ yé wala takun fi dayqin mimma yamkurun mọ́ sì jẹ́ kó máa dá ìbànújẹ́ sí nínú ọkàn gbogbo àwọn tí wọ́n ń dètè àwọn tí wọ́n gbọ́ ń tọ́ ń sọ tí wọ́n ń dètè má jẹ́ bọ́ ọ̀nú jẹ́ wọ́n sá ṣe sùúrù fún wọn. àbúndáwà wọ́n ní kó ní òsè kínní wọ́n ní kó ní òsè sùúrù. àwọn máa bá àwọn yẹn sọ̀rọ̀ wọ́n máa mérí Allahu akbar Allahu akbar ní mọ́sálásí gbogbo wọn kàn gbọ́ ń tọ́ ń sọ kí ló pé tó sì gbọ́ òun náà ní ọlọ́ọ̀lẹ́ lò tó bá ti kú òní wáṣáláṣí ọlọ́run bá nira nẹ́bi ṣe sùúrù fún wọn ṣe sùúrù al-anbiya'u kulluhum ubtulu wa sabaru wọ́n ní gbogbo àwọn tá a jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n ní kálọ̀lẹ́ gbà pé àdánwò gbogbo wa pátápátá ni ọlọ́run ó fi kàn níta ń bẹ́ẹ̀ náà ní pé kó dákun kó fún wa ní sùúrù nígbà àdánwò kálí bá a rí oore tó wà lábẹ́ sùúrù tọ́lọ́lọ́ ni wa bashiri sabiri ọlọ́run bá ní ẹ máa dùn wọ́n nú àwọn sùúrù àárín ọlọ́run ní ẹ dùn wọ́n nú ẹni dáadáa ń bọ̀ nígbà wọn bá dá ìyàwó tán tún ní kéèyàn máa retí oore sádàwọn wà nìyẹn mọ́ oore náà ní fún jásí yẹn àmọ́ yóò máa jásí oore fẹ́ni tó bá ṣe sùúrù láàrin wa ẹni tó bá ṣe sùúrù àdánwò ní ọjà sí fóun al-anbiya'u kulluhum ọlọ́run sọ fún anabi wa muhammad sallallahu alaihi wa sallam wasbir kama sabara ulul azmi mina rusul ọlọ́run ní ìrẹ́ anabi ṣe sùúrù báwọn ulul azmi mina rusul àwọn tí ọlọ́run ọba aláàdánwò tí wọ́n sì wá dìtámì tí wọ́n dààmú rẹ̀ bí àṣà yorùbá tí wọ́n ní azmu lérí pé àní ojú ọ̀nà iṣẹ́ àní kò mbẹ̀ dáwà tá a gbé lọ́wọ́ yìí àní kò mbẹ̀ ìtọ́lọ́ ń bẹ̀ wáyìí àní filẹ̀ wọ́n jìyà ìyà jẹ wọ́n
wọn ò torí ẹ̀ filẹ̀ ọlọ́run rẹ̀ Muhammad wọn náà ṣe sùúrù bí wọ́n ti ṣe sùúrù wala tastajil lahum má tọrọ ìyà fún wọn gbogbo àwọn kèfèrí yẹn ìyàwó padà wá jẹ wọn mọ́bùlẹ̀ kánjú wọ́n sá ṣe sùúrù mọ́ bá ṣe tiẹ̀ lọ. ibtila'ul anbiya ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àwọn yẹn ti pọ̀ ní ṣọ́ọ̀ṣì lẹ́nìí kí ni wọ́n ń wá lọ jama wọ́n ń wá dánwò lọ́bẹ̀ torí kò sẹ́ni kàjọ́ máa lọ ṣọ́ọ̀ṣì àfẹni tí lọ́ọ́ lè ṣe kíni tí lọ́ọ́ lè kàn dánwò ilé àdánwò gangan ni ilé babaláwo àwọn yẹn ń dá girigiri lọ́bẹ̀ kí ni wọ́n wá lọ́bẹ̀ jama lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe àdánwò ni wọ́n wá lọ torí ibẹ̀ gangan ni ilé kíni ilé àdánwò àwọn yẹn lọ́dọ̀ àfáwọn jálàbí ẹlẹ́bọ tọ́jú pé òun náà kò sí àtọ̀ láàrin òun àti àwọn oníṣẹ̀ṣe báwọn oníṣẹ̀ṣe ní apẹ́ńlé lòun náà ní apẹ́ńlé tí wọ́n jọ fi ń jó nǹkan àwọn eléyìí àwọn ń la èjì ogbè òun náà ń la átìmí èjì ogbè àwọn lárúbáwá nìyẹn o kò sínú ẹ̀sìn Islam tá a nàbí mu wa ká máa lalakula kalẹ̀ ká máa kọ́ 4 9 10 16 kò sínú súrà kankan nínú Al-Qur'an kò sì sínú àdìsí kankan nínú àdìsí tá a nàbí ìfilẹ̀ fún wa àwọn tọ̀hún àwọn ń pe ayé o àwọn àbátọ̀hún òun pe ìbádà láríjà alála ẹ̀yẹn nírè o ẹ̀yin wòlíì ẹ̀ ṣàánú wa ẹ dákun àti wòlíì àti ayé kí ni yàtọ̀ lára mi lọ́dọ̀ Ọlọ́run ẹ̀dá Ọlọ́run ni wọ́n aki Ọlọ́run wala tad'u ma'a Allahi ahada Ọlọ́run ni a máa pè lómi mami o ud'uni astajib lakum ẹ pè mí èmi nìkan náà ní ká ẹ pè yín dà yín lóhùn ó ní ujibu da'wata da'i iza da'ani Ọlọ́run bá ní yín dáhùn tẹ́ ẹ bá ń pè mí àwọn tẹ́ bá ń pè lómi ní dáhùn ọ̀rọ̀ ò ní dàrú o wọ́n fẹ́ tẹ̀fá wọ́n ní kó wá tẹ̀fá ó sì kó lé òun lè tẹ̀fá ọ̀kan dunu fún ọ lérí íńtánẹ́ẹ̀tì lérí social media ó fún ọ nọ́mbà oníkọ́ bọ̀bọ̀ wá ó lóun tún ayé rẹ rọ sá ayé tiẹ̀ da ní polówó oògùn lérí social media kò yẹ kó jáde lọ yẹ ká máa bá ń lé nì nígbà tí ọjọ́ ìyá náà lójú gba eré social media lọ èèyàn wà kísà Ọlọ́run fẹ́ dasọ fún ọ èèyàn ò ní Ọlọ́run fẹ́ sọ dolówó èèyàn ọ̀dọ́ gbogbo àwọn táwọn fẹ́ sọ yín dolówó ẹ rí i pé wọn kì í ní ẹni bá ní owó tó sì rówó ṣiṣẹ́ kò ní jòkó sínú gbó kọ́mọ jẹ́wé kọ́mọ jégbò. Allahu wa razaq Ọlọ́run ọba lọ́ba tí sọ̀yàn dolówó wa yarzuqu man yasha'u bi ghairi hisab Ọlọ́run ní ẹni tó bá wù òun lòun ọ̀ sọ̀dọ̀ lówó kọ́dà òun gan kò ní mọ iye tóun ní mọ́ Ọlọ́run mọ iye o òun ní ọmọ iye o. wa fi samaa'i rizqukum wa ma tu'adun Ọlọ́run ní arísìkí yín òkè lọ́wọ́ o gbogbo ń tọ́ jẹ láyé Ọlọ́run ti mọ̀ ó sì ní jẹ́ jù bẹ́ẹ̀ lọ. má torí àdánwò kọ́ ọmọ yálé adáfá má torí àdánwò kọ́ ọmọ lọ ṣọ́ọ̀ṣì àdánwò bá pásítọ̀ tabanikọ lọ́dọ̀ afa ọlọlẹ gbàdúrà ní ìgbà afa ìfúnmiládùúrà tí màá fi pe Ọlọ́run lèyìn máa ń dájú bùkátà kọ ní wọ́n fi ń pe Ọlọ́run ní asọmọdún kul huwallahu ahadu Allahu as-samad alladhi yasmudu ilayhi al-khalaiq gbogbo ẹni tí gbogbo èèyàn tí wọ́n máa ń darí bùkátà lọ sọ́dọ̀ wọn Ọlọ́run wọlé àánú ẹ̀ wọlé agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́run mọ́sá ìdarí wa lọ sọ́dọ̀ Ọlọ́run ọba Allah wọ́n jà lọ sóde èso ọlọ́mọsá bíi àbùkátà wa ibtalallahu Adama anabi Adam bó ṣe tó òun là kọ́kọ́ tọ́lọ́run kọ́kọ́ dá ọ̀nà Ọlọ́run ọba aládàá tán ó fi sínú àlìjánná Ọlọ́run mú kó nínú àlìjánná náà wàá mú yàn kó nínú gbádùn kí làá máa ń pè àdáwọ̀ Ọlọ́run padà fẹ́ríjì Ọlọ́run nìkan máa bọ̀ wá sérí ilẹ̀ wọ́n tún dé ilẹ̀ tán ò tí ì pẹ́ púpọ̀ ọ̀yẹ́ Kọ́bílà òun tún mú Hábílà ó tún sapa ànábì Ọlọ́run kí ọmọ méjì tó bí kán ti kọjú síra wọn kọkàn ṣe pàkàn síwájú lé ànábì Ádámù ló ṣẹlẹ̀ sí o ó wà ní Kùránì ọlọ́mọdé rẹ̀ ọba wa o wọ́n ní ọmọ àfa ọlọ́wọ́n lè mọ́mọ́ ọlọ́kan ti pàkàn sí wọn ẹ wo òkìkí tí ó kàn káàkiri ayé àdánwò ti lọ o àdánwò ti bá àwọn yẹn o Ọlọ́run gbé àdánwò tiwọn yẹn wá kádánwò tiwa kó lè fúyẹ́ lọ́kàn wa kó lè fúyẹ́ lára wa pé tó bá ní kíní kan sí ọ wà nábì báyìí èyí tó ń ṣe wọn ó ju èyí tó ń ṣe wọn lọ. ànábì wa Nuhu alayhi salatu wa salam ìbálò wọn bá pè júwe wa nù Kùránì
ìgbà tó lọ́n fẹ́ má pèjú àwọn ìyàwó lórí ibú ìyàwó ànábì Nuhu lọ́lọ́ fi ṣàpèjúwe. daraballahu mathalan lilladhina kafaru imra'ata Nuhin wa imra'ata Lut àti ìyàwó ànábì Lut. fa khanatahuma tó wà ń bẹ́ẹ̀ kì í ṣe pé báyà wọ́n ń ṣe ṣìnà o àwọn ìyàwó ànábì Ọlọ́run wọn kì í ṣe ṣìnà àwọn ànábì Ọlọ́run náà wọn kì í ṣe ṣìnà. fa khanatahuma fil iman wọn gba ìgbàgbọ́ wọn gba tàwíìdì lọ́wọ́ wọn ìbọ̀rìṣà làwọn ń bá lọ. ànábì Nuhu ni Ọlọ́run ọba ti rán wa ipe ọ̀kan náà ni Ọlọ́run gbọ́ àmọ́ òun ò ṣe ìyàwó di fìtínà máa lọ́wọ́ ọmọ rẹ̀ ń kọjá máa ọmọ ànábì Nuhu nígbà omi dé ànábì Nuhu ni wọ́n yá máa bọ̀ erika maana wọn náà wá bá gun ọkọ̀ ojú omi ọkọ̀ lànì oníṣàáwí ilẹ̀ jabalin ya'sumuna al-ma ó lé òun lọ sórí òkè tí wọ́n bá dé òkè yẹn máa sọ̀hún níbi omi yẹn ò ní pa òun ànábì Nuhu ní láhà sọmọlì yẹn lé ní o ẹni tí ó bá wọkọ̀ yìí wọ́n máa bómi lọ ó lóun ṣe tán ó dẹ̀ bómi lọ ànábì Nuhu wò báyìí ọmọ rẹ̀ sì ń bómi lọ ẹ dákun kéèyàn fi wọn rárẹ o awwalu man da'a ila tawhid àkọ́kọ́ yẹn tó kọ́kọ́ pèpè síbi la ilaha illallah tọ́lọ́run rán sáyé òun là kọ́kọ́ rusul ẹ wá wọn tọ́lọ́run fi dà o nabiyullah Ibrahim anabi wa Ibrahim alayhi salatu wa salam nígbà àwọn bí anabi Ibrahim wọ́n bí wọn sí ilé ẹlẹ́bọ ni bàbá wọn gangan làwọn tí wọ́n máa ń gbé ère táwọn yẹn máa wá rà tí wọ́n máa ń sọ dọ́lọ́n ibẹ̀ la bí anabi Ibrahim alayhi salatu wa salam sẹ́ni pé àdánwò dé ó ṣe wáàsí fún wọn ìyá ò gbọ́ bàbá ò gbọ́ wọ́n pè nírọ́ wọn àwọn aráàlú rẹ̀ wọ́n dáná jọ wọ́n dáná wọ́n fẹ́ jù síná àmọ́ Ọlọ́run ò jẹ́ kó jóná nígbà wọ́n fẹ́ jù síná bàbá àti ààrẹ náà dúró wọn wà ń bẹ̀ o èdè pé wọ́n wà ń lé o wọ́n jọ dúró báyìí náà ni bàbá ń wò báyìí ìyá náà sì ń wò wọ́n ní kọ́ nígbà tí iná padà dé eru tí ò padà wá jó tí ànábì Ibrahim padà dìde láàrin eru wọ́n ní bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ní ma rabbuka rabbu Ibrahim Ọlọ́run ọba rẹ̀ yìí ọba alágbára ni nígbà wọ́n sì darí délé tá ànábì Ibrahim tó náà darí délé tó bá wọn àwọn bàbá àti ìyá ti délé ànábì Ibrahim òun náà padà lọlé ó lè bá wọn lé sẹ́yìn pé ẹ̀kan gba ìsìlámù ni wọ́n sì ti kúnlẹ̀ sí ìdòsà wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí bọ́ àdánwò lágọ́ yẹn kéèyàn gba súnà kí bàbá yẹn máa gún ọṣẹ nínú lé kí wọ́n gba tàwíìdì kí bàbá rẹ̀ kọ́ máa sọ àdómọ́lé ìpè bàtà yẹn ò rí náà ni ẹ̀yin rí náà ẹ̀yin wá ń kúnlẹ̀ ẹ̀ ń bẹ ní tí ò rí náà ẹ̀yin ń gbọ́rọ̀ ẹ̀yin wá ń rojọ́ fẹ́ ní tí ò gbọ́rọ̀ bàbá yẹn rí ni ó ní yá àbàtì ó ní wò bàbá mi lima ta'budu kí ló tọ̀ wá ń sin máa là yasma ní tí ò gbọ́rọ̀ wala yubsir wala yughni anka shay'an ẹni tọ́lọ́ bá fẹ́ fi mọ̀ náà ọ̀sẹ̀ ní tí ò sọnù ẹni tọ́lọ́ bá ti sọnù ọmọ ya má dara ẹ láàmú o má ní depression ó lè fi mọ̀nà ọ pariwo fa títí ó bá wọ lọ́hùn. Ànábì Ibrahim alayhi salatu wa salam nígbà ó padà ya ó padà fìlúlẹ̀ ó fìlúlẹ̀ nítorí àwọn ọ̀tá tán fẹ́ sún ná èyí ó fìlúlẹ̀ ó ti di wanted báyẹn jẹ́mọ́ torí nígbà tí iná yẹn ò jó ó ti di ìtìjú fún gbogbo àwọn ọba ìlú àti gbogbo àwọn aráàlú ní tí ó kù ni pé wọ́n máa ṣe kí ni wọ́n máa sọ láti fa burú ṣe ló bá fi lúlẹ̀ inni dhahibu ila rabbi sayadin ó fi lúlẹ̀ arábìnrin torí tó bá sọ̀rọ̀ ìyàwó Sára ọjọ́ kúrò nílùú ìyàwó Sára tá a wá wí yìí òun àtànẹ́bí Ibrahim wọ́n ní wọ́n wá lé ní 80 years tí wọ́n fi ń béèrè ọmọ tí wọ́n rọ́ ọmọ bí wọ́n béèrè Ọlọ́run fún mi lọ́mọ ọdún kẹwàá 20 ọdún 50 ọdún 60 years 70 years 80 years àwọn afa kan wọ́n ní ó lé ní 90 years kó tó di pé Ọlọ́run wá fún ọ lọ́mọ. Ànábì Ibrahim ó tún wá bí ma tán Ọlọ́run bá ní ọmọ yẹn wà lọ lè pa á fèmí Ọlọ́run eléyìí tún lágbára. wọn náà Ànábì Ibrahim òun ló gé àdọ̀dọ̀ fún rẹ̀ òun ló dá abẹ́ fún rẹ̀ Ọlọ́run ní a fẹ́ bẹ̀rẹ̀ sí máa dábẹ́ fáwọn èèyàn ìwọ ló wá kọ́kọ́ bẹ̀rẹ̀ practical. ó sì gbé àdọ̀dọ̀ ó gbé nǹkan ọmọkùnrin rẹ̀ lérí àpáta ó sì fi ọ̀bẹ gé ẹ̀jẹ̀ sì ń ṣoṣo Ọlọ́run ní wàásù pété aláyé Ibrahim rabbuhu bi kalimatin fa atammahun qala inni ja'iluka linnasi imama. Ọlọ́run ní adá Ibrahim wo Ọlọ́run tó dá bàbá tàhídì wo ní òní náà o ṣé tíra àkídà mélòó ni wọ́n ti kà tíra tàhídì mélòó ló ti ké àwọn tí Ọlọ́run fi tàhídì ròyìn ní ànífà mùsùlùmá
ma kana Ibrahim yahudiyya wala nasrani walakin kana hanifa ọlọ́run ọba ní oní tawhidi ní Ibrahim ọlọ́run ti kọ̀nfàmù tẹ̀ láti sánmà àmọ́ síbẹ̀síbẹ̀ náà yóò bùtàlẹ̀ ọlọ́run ọba aláàdánwò ọlọ́run ọba aláàkọ́mọ́sá ìṣàánú wa anabi Yakubu alayhi salatu wa salam òun sunkún fa títí ńgbà tí ó rí anabi Yusuf títí tí ojú méjèèjì ló fi fọ́ dúdú tó wà ń bẹ̀ nínú ojú yẹn wọ́n lọ padà dé funfun látara pé Yusuf kọ ẹ̀ bá rí Yusuf níjọ́ Yusuf dé ọlọ́mọ fi ní ọmọdé wa o wọn lọ́mọ kú ọyá ju ọmọ sọnù lọ tàbí tó bá ti kú àti màpá ti sín àmọ́ ọmọ sọnù bóyá rí lọ́la bóyá rí lọ́túnla bọ̀dẹ́ nìkan tó jọ ẹnìkan ló wọ́ orú aṣọ tí máa ń wọ̀ yẹn mo lálàá rí mo ní yóò dé lọ́la ìrànà lè yàn máa ṣe àdáwò ńlá ni àwọn tó kàn ń bẹnu ayé ń sin jama tí wọn lè sọ pé ibi sísàárẹ̀ ọmọ wà ní wọn ò sì jákàn pé kò ní wálé wọn ò sì rí ìwọ wá ń pè tọ́lọ́run fi kàn yìí lágbára wọ́n ti rí bí ọmọ bàbá ọmọ mẹ́ta ti ya wèrè mẹ́yàn lọ́wọ́ ẹ̀gbọ́n àbúrò àti tọ́tẹ̀lé àwọn mẹ́ta wọn ti di wèrè lọ́wọ́ wa ní kírun mọ́ lọ́wọ́ nígbàwẹ̀ mọ́ lọ́wọ́ nísàdúrà mọ́ lọ́wọ́ ní dúpẹ́ ọlọ́mọsá mẹ́ni kọ̀ọ̀kan wá dúró anabi wa Yusuf alayhi salatu wa salam wọn lọ́nà dáwò àwọn ọmọ ya rẹ̀ wọ́n kọ́ hàn lè mà látara ìlara wọn lọ lè jù sínú kànga àwọn tí wọ́n dẹran àwọn fà kó nù kànga ẹni tó lọ́wọ́ pa ẹ̀dá kan ò lè pa ẹni ọlọ́run bá pa lẹ̀dárí pa kápá ní káyé ni kò sí lọ́wọ́ ẹ̀dá rẹ̀ mòyímùmí tùnà ló bá ń jẹ́ mòyímùmí tùnà ló bá ń jẹ́ àwọn bàbá wọn máa ń dáwọ́ kàn yín ilẹ̀ Yorùbá ń lọ rẹ̀ ẹ̀dùn wọn láti gbọ́ wọ́n ní ẹni tó lọ́wọ́ pa kò sẹ́ni tí ó pa kò sẹ́ni tó lè pa ó dásìkò kúrò ọ̀bá tó ìdààmú yẹn ó pọ̀ àmọ́ ò ní kú nígbà tásìkò bá ti tó àwọn ọlọ́run ní ká nàbì Yusuf ọmọ bẹ nínú kànga àwọn rògbò ti kú ni àwọn tí wọ́n dáná ni wọ́n ju dóró sínú kànga lọ́rọ̀ ọmọ dóró ní wọ́n fa nàbì Yusuf jáde wọ́n bá fa jáde ní wọ́n lọ lè ta wọ́n ta nàbì ọlọ́run wọ́n ta sílé ọba wọ́n ta àdáwò tó bá tí ọba wọnú kànga báwo ni wọ́n ti ta sílé ọba láti ilé ọba ó tún rà àdáwò ìyàwó ọba ìyàwó ọba tó ní kọ́ mọ̀ bọ̀ wá ó tún ta tibẹ̀ ó tún ṣẹ̀wọ̀n láti inú ẹ̀wọ̀n ló ti wá ló lè jí ọba Mísírì tí wọ́n bá jù sínú kànga ọyẹ ṣé yọ̀ dọ́ba àwọn tí wọ́n bá léwọ̀ náà kó nínú iṣẹ́ èyí tí wọ́n bá gbaṣẹ́ yẹn lọ́wọ́ rẹ̀ ó ní dolówó torí pé àwọn ọgbà tí wọn Ọlọ́run wà fún ní mi tádàwọ̀ bá ti dé kéèyàn ní inna lillahi wa inna ilayhi raji'un Allahumma ujurni fi musibati wa akhlif li khayran minha má rí sábúrú o rí sí dáadáa látọ̀dọ̀ Ọlọ́run ni ìpè ọmọ tọ́lọ́run gbà lérò pẹ̀lú ẹ̀ kọ́lọ́mù bá aláàkọ́mọ́sá mẹ́ni kọ̀ọ̀kan wá dó anabi wa Yunus alayhi salatu wa salam àwọn àjọ rẹ̀ wọn láwọn gbọ́ tí ń sọ wọn ní anabi Yunus kọ́mọ́sí wá sí àwọn ògbọ́ àwọn ògbà Ọlọ́run ní sọ fún wọn pé lẹ́yìn ọjọ́ mẹ́ta ń pa gbogbo ọrùn anabi Yunus bá jáde kó nílùú láì gbà yọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ náà ọkọ̀ ojú omi tọ́wọ́ lòun bá fẹ́ dànù náà wá ní kẹ́nìkan bọ́ sínú omi inú wa o kí ọkọ̀ ojú omi ó lè fúyẹ́ ànábì Yunus ní ẹjẹ́ kó wọn bọ́ bẹ́ẹ̀ wọ́n ní ọ̀dọ́ ni ìwọ ọmọ kékeré yìí ẹjẹ́ àtúntò kìíní ọ̀sẹ̀ wọ́n tún ju kálámù sínú omi ànábì Yunus òun náà ní tiẹ̀ tún lékè àwọn ni wọ́n ní rọ ìwọ ọ̀dọ́ ìwọ tí wọ́n wọ ọmọ kékeré lọ́wọ́ abọ́nú omi ìgbà wọ́n tún ju kálámù sínú omi ànábì Yunus ló tún lékè bó ṣe bẹ́ sínú omi tiẹ̀ nu ń bẹ́ sínú omi báyìí ẹja kan gbé ìjẹ ká lónìí nígbà tí ìbá ju tọ́mùtọ́mù sẹ́nu Ọlọ́run dá àwọn ẹja ńláńlá tó jẹ́ pé jama èmi yóò gbé gbogbo tẹ́ǹtì yóò gbé sẹ́nu kálọ́ nígbà tí ìbá ju bisikíìtì sẹ́nu àbí wò ó ti ra àwọn ẹja nígbà tí íńtánẹ́ẹ̀tì dé o ti ra àwọn ẹja bó ṣe tó tí mi tó di ilé ẹja míì tó wá gbé yẹn mi ọ wá gbé lọ sàlẹ̀sàlẹ̀ odò ilẹ̀ wá sú fanada fi zulumat anabi Yunus wá ń pariwo nínú òkùnkùn ẹja òkùnkùn inú omi àti òkùnkùn òru Allah ilaha illa anta ó ní kò sí ọba tá a gbọdọ̀ wá ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ìtumọ̀ la ilaha illa anta bẹ́ẹ̀ ni subhanaka inni kuntu minadh dhalimin títóbi wọ Ọlọ́run o alábòsí ni mi o kí lábòsí tó ṣe ọ̀dágbére kó tó kó lé ọ̀dágbére kó tó kó ń lù fastajabna lahu wa najaynahu minal gham Ọlọ́run la sì gbàdúrà rẹ̀ a sì wàhálà kó nínú ìbànújẹ́ wa kadhalika nunjil mu'minin gbogbo àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà bá ṣe kínni táwọn náà bá dúró tì wá nígbà àṣòro tí wọ́n sì ń pè wá nígbà àṣòro
á mú àwọn náà kúrò nínú ìbànújẹ́ wọn bá a ṣe mú ànábì Yunus kúrò nínú ìbànújẹ́ rẹ̀ ló fi jẹ́ pé nínú àdúrà téèyàn máa ń ṣe tínú yẹn bá ń bàjẹ́ nu ayé òun náà ni la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin. ànábì wa Ayub ọlọ́run fa rẹ̀ kàn wọ́n gbogbo property rẹ̀ parẹ́ torí ààrẹ gbogbo owó rẹ̀ lọ àwọn ọmọ rẹ̀ kú gbogbo ìyàwó rẹ̀ kú àfi ìyàwó kan tó kù ìyàwó ẹ̀yà kan tó kù yẹn lọ́wọ́ dóòtì ọlọ́run padà wá fún lálàáfíà wọ́n ní 18 years ló fi wà nínú létí ọ̀jáde wa Ayuba sinada rabbahu anni masani yadurru wa anta arhamur fastajabna lahu ọlọ́run ọba ní Ayuba pè wá ó ní wọ́n ọlọ́run ọba ara níhun wọ́n lọ́ba tí gbàdúrà sànú ọlọ́run sì padà gbàdúrà rẹ̀ wọ́n náà tọ́ mbẹ́lẹ́ rẹ̀ ọlọ́run padà fún lálàáfíà máa lo oògùn tọ́jú oògùn halal kọ́ ọ̀dẹ̀ máa ṣàdúrà kó o sì máa ṣe sùúrù. Ànábì Ayub ó ṣe sùúrù fún 18 years ọdún méjìdínlógún ìwọ tí ń ṣe sùúrù ọjọ́ méjìdínlógún tí wọ́n ti mú ọ lọ́dọ̀ babaláwo wọ́n ti ní kọ́ ká lọ Ìlọrin àfa kan bẹ́ẹ̀ àfa yẹn kì í bá tí ni tí wọ́n ti gbé kínní ilé ọlẹ́rí báyìí oyè ara rẹ̀ ó máa yá ni tí wọ́n bá lè kú síbẹ̀ owó náà gbére nìyẹn ẹni bá ti kú lérí ẹbọ kò ní wà lìjẹ́ náà rárá ni ọlọ́mọ sọ wà lẹ́lẹ́ bọ̀ Ànábì Zakariya òun náà pẹ́ kọ́ tó bímọ inni wa'ana al-'azmu minni ó ní wọ́n ọlọ́run ọba o mo fẹ́ bímọ o gbogbo àyìn àgàn lọ́kùnrin wà yóò fẹ́ yàwó mẹ́rin kò ní bí àgàn lóbìnrin wà yóò dánlé ọkọ mẹ́rin wọ̀ kò ní bí gbogbo ẹni bá ti yàgàn ọlọ́run lè yí àgàn yẹn padà sí kó bímọ o ọlọ́run má pèjúwe wa lára Ànábì Zakariya ó ní wa kana imra'ati aqira Ànábì Zakariya ó ní wọ́n ọlọ́run ọba fún mi lọ́mọ mo ṣe mọ̀ pé ìyàwó mi àgàn ni pé kò lè bímọ ó ní inni wahana al-'azmu minni ó lè mí náà mo ti darúgbó jọ̀kújọ̀kú mo ti ń tẹ̀ wasta'ala ra'su shayba gbogbo orí mi pátá ó ti di funfun kò sí irun dúdú lára Ànábì Zakariya mọ́ ó ní walam akun bi du'aika rabbi shaqiyya àmì èmi ò ní sàdúà kí n wá padà dẹni tádùá rẹ̀ ò ní gbà shaqiyya húnà ẹni tádùá rẹ̀ ò ní gbà èmi ń fẹ́ ọmọ o bó ṣe jẹ́ pé n ti ń dọ́mọ kò sí lára wa méjèèjì mọ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fastajabna lahu ọlọ́run la dá lóhùn wa wahabna lahu Yahya àwa fún ní Yahya bí wa aslahna lahu zawja àwa tún yàwó rẹ̀ sí ọlọ́run tún ṣe láti inú gbogbo nǹkan tí ń máa ń fà á tí èyí fi bímọ ọlọ́run ṣàtúnṣe rẹ̀ ọlọ́run ní pẹ́ nìkan kó tó ṣàtúnṣe ẹ̀ òní ó ṣe nǹkan ẹ̀ ẹ má jákàn ẹ̀yin tẹ̀ wọ́n ọmọ inú àwọn àdánwò ayé ni anabi wa Musa alayhi salatu wa salam òun bó sílẹ̀ ayé báyìí wọ́n ń bí báyìí wọ́n bí sínú àdánwò ni nítorí pé àsìkò yẹn ni Fìràwọ́nà ló ní ká máa gbé gbogbo ọmọ tí wọ́n bá ti bí tó bá ti jọkùnrin ká máa bẹ lérí wẹ́n bá ti lóyún lé ọ̀kan báyìí àwọn ọmọ ogun Fìràwọ́nà wọ́n mọ̀ lọ́wọ́ máa bọ̀ yàrá sídìkọ̀ ṣe wọ́n ní wọ́n ló bí mọ́lá náà wọ́n ní àókù díẹ̀ kẹ̀bí tọ́wọ́ bá ti bí ẹja gbọ́ wọ́n mọ̀ lọ́wọ́ máa bọ̀ amadu aláboyún kan wọ́n sìn wọnú ilé wọn ipe ilé ìwò lọ́wọ́ níbẹ̀ òun ò bímọ láìpẹ́ ẹ kó ìwé ọmọ àwọn informant ti dé ọkùnrin ní ọba ní kámuwa wọ́n dẹ̀ fà á jáde iwájú ilé náà ni wọ́n ti bẹ wọ́n wá bí ànábì Musa lásìkò yẹn ẹ wà dánwò lájàmá ìyá rẹ̀ wá kan bọ́ọ̀sì ó wá jù sínú àpótí ó wá jù sínú omi pẹ̀lú ilẹ̀ hàmù látọ̀dọ̀ ọlọ ẹni wọ́n jù sínú àpótí tán jù sínú omi níbo la mọ̀ tó mi ń lọ ọmọ ìyá mi ọlọ́run ti dára fún àwọn èèyàn nínú ayé ọlọ́run ni ó protect yẹ o kò síbi tí ọ lè wà tọ́lọ́run lè sọ kò sí bọ́tà sí òkọ́ pọ̀ tó tọ́lọ́run lè ní kó borí ọlọ́run má pèjú yẹn wá lára ànábì Musa tí wọ́n wá ká nígbà tí àpótí àtomi tí wọ́n jọ ń lọ ẹ̀ǹkùlé Fáráò náà ní odò tún gbà àwọn tí wọ́n ń fọ aṣọ lẹ́ǹkùlé àwọn bá tún gbà pòtí àwọn sì lọ́ba dọ́mọ tuntun ọba dọkùnrin náà bá gbé lọ́nu ilé Fáráò náà ní ọkùnrin ẹbẹ̀ ìyàwó rẹ̀ ní mọ́jà abẹ́lé ó di nfẹ́lẹ́ yìí sọmọ àní ẹbẹ̀ mọ́jà abẹ́ kò sí kémi náà ọ̀sẹ̀ kí n lọ́mọ kan tí ma gbẹjọ́ ṣebí ọlọ́run ọba aláàlọ́ pàṣẹ fún lọ́rọ̀ kan Fáráò náà jọ pé ó gbọ́dọ̀ bẹ́ ilé ẹni tí ò bẹ́hùn òun náà lọ́ padà wá parun ibẹ̀ náà lọ́wọ́ gbé gbà tó fi di bí ọ̀dọ́ ńlọ láàrin ìlú lọ́ba ńlájà àwọn méjì kan tí wọ́n jọ ń jà lọ́ba ní ẹ má jà má pé kéèyàn kàn ní fààyàn pé ẹ má jà má lọ́ba ti ṣubú lọ́ba kú lànàbí Musa bá jáde ńlú
láì wọ bàtà tó fi dé ìlú Madian wọ́n ní masha ala akadami ó rìn lérí ẹsẹ̀ rẹ̀ láì wọ bàtà mọ́dà ni ẹ̀ ń tọ́ èèyàn pípa tí Fáráò náà sì ń fura tẹ́lẹ̀ pé ọmọkùnrin yìí ó wá sin anabi Shuaib nílùú Madian fún ọdún 10 lànàbì Musa fi ń da ẹran káàkiri nugbó ẹ wo ìyà téèyàn jẹ lọ́dún 10 jẹ wọn ọlọmọsà ìṣàánú kó ṣàánú wa tó ìtàn pọ̀ mélòó la fẹ́ sọ anabi Isa wọ́n pè lópùrọ́ wọ́n làwọn gbàdáwà rẹ̀ wọ́n lọ́mọ sí dání wọ́n parọ́ mọ́ àwọn Júù àwọn Yahudi wọ́n làwọn fẹ́ pa á eléyìí tí ń ṣiṣẹ́ mẹ́rẹ́kù yẹn já padà nù lọ́lọ́mọba ní ọba kọ́ta lóhùn yẹ kí n bá lọ́ọ́ fáwọn Allahu ilẹ̀ ọlọ́mọba ní Jibril lọ́ọ́ lè mú Isa wá ọlọ́run ní àwa la gbé lọ sókè àyà tó sọ pé a gbé lọ sókè làwa rí àwọn ọ̀ka àyà pé ó ti sọ̀kalẹ̀ dìísín àdìsí náà ni ó ti lọ sókè àwọn àràdìsí ó ti ṣe kínní ó ti sọ̀kalẹ̀ ànábì Ìsá ń bẹ lórí inú sọ́mà yóò padà sọ̀kalẹ̀ nígbẹ̀yìn ayé ìgbàgbọ́ mùsùlùmí òdodo ni ẹ ìwọ́n tó bá sì ní ó ti sọ̀kalẹ̀ ó wá sọ fún wa yìí pé àyà wo ló sọ pé ó ti sọ̀kalẹ̀ àdìsí wo ló sọ pé ó ti sọ̀kalẹ̀ ìlú wo ló sọ̀kalẹ̀ sí àwọn wo ni wọ́n rí sí fún ẹ nígbà tí ń bọ̀ láti sánmà àdúgbò wo ló dé sí ní India ní Pakistan àbí Morocco àbí Kano àbí Kaduna Maiduguri ibi tá ànábì Ìsá bá dé sí ẹja mọ̀ àwọn wo ni wọ́n dọ̀rẹ́ rẹ̀ ìgbà tó fẹ́ ralẹ̀ tó fẹ́ kọ́lé ta ló ralẹ̀ lọ́wọ́ ẹ̀ àbọ̀gbalẹ̀ náà ni ta ni láńlọ́ọ̀dù rẹ̀ ọ̀daràn ni wọ́n ọ̀daràn ẹni bá ti gba Al-Qur'ani gbọ́ bal rafa'ahu Allahu ilayhi ànábì Ìsá wọ́n ní wọ́n rescue náà ni o ló fi jẹ́ pé agbọ́dọ̀ máa pé ànábì Ìsá agbọ́dọ̀ máa pé ní ọlọ́run ọba wa agbọ́dọ̀ máa pé ànábì Ìsá ní ọlọ́run àbí ṣé wọ́n máa rescue ọlọ́run lọ́sọ́mọ̀ ẹni tí wọ́n ń pè lọ́lọ́run ṣé ó tún nídìí ká tó rẹ́ nìkan sí pé kọ́ bá gbé wá kọ́ mọ̀ bá pa á àdánwò ló ti ànábì Ìsá lọ sí sánmà ẹni tádàwò ti lọ sánmà lẹ́yìn wá ń pè ṣọ́ọ̀ṣì pé kọ́ ṣe kíni ọba yín mú àdánwò ti yín kú ọlọ́mọdé àbá wọn dé ṣọ́ọ̀ṣì o wọlé agbára ọlọ́run ọba wa tó khatamul anbiya sallallahu alayhi wa sallam eléri gbogbo àwọn ànábì ọlọ́run eléri oko eléri gbogbo àwọn ànábì ọlọ́run tábà ní káfà àdánwò tiwọn nìkan ká máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ àálọ́dún kan àálọ́dún méjì láwọn àdánwò oríṣiríṣi ṣé táwọn kèfèrí fojú rẹ̀ rí mọ́kànlá fẹ́ sọ ni tí wọ́n fún wọn lóúnjẹ tí wọ́n fún wọn lómi tí wọ́n fún wọn yàwó tí wọ́n rajà lọ́dọ̀ wọn mọ́ táwọn sàbẹ̀ ń jẹ awọ tí wọ́n fi ń jòkó lẹ̀ tí wọ́n ń jẹ ewé tẹ̀ràn máa ń jẹ nígbà tí àwọn ará Mákà kẹ́yìn sí wọn. wọ́n pe ànábì lópùrọ́ wọ́n pe lólógùn wọ́n pe lákọrin wọ́n pe ń wèrè wọ́n padà wá sọ pé àwọn fẹ́ pa lọ́lọ́wọ́ wa ní kó lọ Mọ̀dínà ó tún dé Mọ̀dínà tán àìmọye ogun ló tún jà pẹ̀lú wọn. Khadija àti Abu Talib ọdún kan náà làwọn méjèèjì kú Khadija wọn wà nílé tóun dó tí ànábì Abu Talib òun wà ń ta tí mo wá sọ fún àwọn kèfèrí fún ànábì ọdún kan làwọn méjèèjì kú náà pè ní amul husn ebi pa ànábì tá ànábì jáde ilé báyìí tọ́ba Abubakar lójú ọ̀nà yìí pé ebi máa ń pa mí ni Abubakar ni ebi ní pèmí náà Umaru náà ní bọ̀ yẹn Umaru ní kí ló ṣẹlẹ̀ Umaru ní ebi ń pèmí náà wọn á lọ́dọ̀ sàábì kan wọn lọ lè jẹun bẹ́ẹ̀ nígbà wọn jẹun tán bọ̀ wálé ọlọ́run sún mọ́lẹ̀ àtúnṣe alúna yawma idhin anin na'im ọlọ́run ọba ní oúnjẹ lẹ́jẹ̀ tán yẹn o sọ ń tẹ́ fún oúnjẹ yẹn ṣe ìdẹ̀ra yẹn rojú ẹ̀rọ ọlọ́run tẹ́ ẹ bá lò fún ìjọsìn ọlọ́run ànábì adélé ńgbà mi àníkí lọ́wọ́ ńlé wọn ní kò sí kankan ànábì àní ní sọ ìmọ̀ mo ti dà sáwẹ̀ a máa ń da àwẹ̀ súnà a máa ń dà níyàn ní ọ̀sán ètò ìta fẹnu sọ o a máa ní intention pé mo ti dà sáwẹ̀ ìbáàjọsàn ìbáàjọrọ̀lẹ̀ tó bá jáwẹ̀ súnà Ramadan nìkan lẹ́yìn gbọ́dọ̀ láníyàn kó tó di pé àlùfájàrí yọ. ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ìyá wa Aisha ní lọ́pọ̀lọpọ̀ gbà òṣùpá mẹ́ta yóò yọ lókè sánmà tí èéfì ò ní jáde nínú ilé wa kí lẹ́yìn gbóyè ẹ̀yin ìyá wa ìyá wa Aisha ní rìpọ́ọ̀tù ó ní òṣùpá mẹ́ta ó yọ oṣù mẹ́ta là ń gbóyè yẹ èéfì ò ní jáde nínú òrùlé àwọn ìtumọ̀ ni pé àwọn ọ̀dáná ìyẹn táwọn jẹ náà ní káwọn mú mi káwọn sì jẹ làbídùn káwọn lọ lè sùn ìgbà lọ bí rere atẹ́gùn máa ń wàtílíkàlì àyàmú nudawiluha bayna nas
obìnrin tó bá ti ní ayé tòun tó ń wáyé gbogbo àní kọ́ máa dán kọ́ máa dùn kò lè lọ́kọ méjì kò lè lọ́kọ mẹ́ta kọ́dà kò ní padà lọ́kọ mọ́. obìnrin dáadáa lóbìnrin tí ó dúró tìyàn nígbà tó pọ̀ obìnrin dáadáa lóbìnrin tó dúró tìyàn nígbà tó àdánwò ṣe kíní nígbà tó àdánwò dé kò sí permanent àdánwò yóò padà lọ kọ́lọ́mọ láàánú ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ sàṣẹ wa lórí rẹ̀ wọ́n ní gbogbo ọmọ ànábì pátá tó bí gbogbo wọn lọ jáde sí lẹ́yìn Fatima nìkan gbogbo ni wọ́n kú sí lẹ́yìn Fatima nìkan lẹ́yìn oṣù mẹ́fà tí ànábì kú ọ̀nà Fatima náà kú bá ànábì ṣe lọ ilé ayé ni ọ tọrẹ débi pé nígbà tí ó kú kò sí kankan lọ́wọ́ ẹ̀ náà fi ń sọ pé ànábì jẹ gbèsè ó jẹ lóòótọ́ ó jẹ gbèsè yẹn lóòótọ́ àmọ́ gbèsè yẹn kò kì í ṣe bú ẹnì kan ò lè fi bú wa ẹni tó ní ti ń fún yàn ni tó ọrẹ bá ti wọlé yọ jáde owó ègbé ọwọ́ ànábì tó máa fún lówó láàárọ̀ gbà tó fi dọwọ́ rọ̀lẹ́ ó ti ná tán títí tó fi jáde láyé ọrẹ ni tó fi wá jẹ́ pé kò sí oúnjẹ tí wọ́n jẹ lé tó fi wá lọ lè ya oúnjẹ lọ́dọ̀ àwọn Yahudi ó wá fi aṣọ dẹ́rẹ̀ aṣọ àwọ̀tẹ́lẹ̀ ogun ó fi dúró ipe tá a bá ti gbé oúnjẹ wá padà á wà gbàsọ yẹn ànábì ó wá rí oúnjẹ yẹn dá padà tó fi jáde láyé wọn fi lànàbì jẹ gbèsè kú ó jẹ gbèsè kú iyì ní báwa mùsùlùmí pé ànábì wa olówó ni ọlọ́rọ̀ ni ó wá tọrẹ débi pé kò sí nǹkan kan lọ́wọ́ rẹ̀ mọ́ tó fi jáde láyé ànábì tí wọ́n sọ fún pé wọ́n wú òkè yìí ṣé ká sọ di góòlù fún ọ kọ́ ọmọ buná ó lọ́wọ́ ọ̀fẹ́ ànábì ọlọ́run tí wọ́n yàn wọ́n ti tó Abubakar nbẹlẹgbẹ Umaru nbẹlẹgbẹ Usman nbẹlẹgbẹ àwọn olówó lọ́la nbẹlẹgbẹ gbèsè yẹn ṣe ti láìfi gbèsè èèyàn tí ó ní ojú àánú tó sì ní ìyáyọ kan tí kò kì í dààmú àwọn sàbẹ gbogbo tó bá sì wà lọ́wọ́ tiẹ̀ náà tó bá ti ń dé ń lọ tó fà á tí o fi ṣe kankan. ọlọ́mọ sábà wà kẹ́ anabi wa Muhammad sallam makhatiru alimali haram tó àdánwò tó wá gbáyé báyìí especially àwọn ọ̀dọ́ òun náà ní àdánwò mo fẹ́ lówó èmi náà fẹ́ dolówó a gbọ́dọ̀ dolówó àwọn náà gbọ́dọ̀ jẹ́ èèyàn ó dá bẹ́ẹ̀ owó dá alimali wal banun zinatul hayati dunya ọlọ́run bá ní owó dá owó máa ń jẹ́ kí nǹkan dá ni tó bá lówó lọ́wọ́ ọ yàtọ̀ ẹwà rẹ̀ yọ tó bá lówó lọ́wọ́ ọ rà sọ̀wọ̀ ó rí ilé kọ́ ó rí ìyàwó fẹ́ ọ rọkọ ní ó bímọ ọ rọmọtọ́ ó tọ́jú òbí ẹ ó gbé dáwà ga ọ ṣàánú àwọn èèyàn owó dá ọmọ fowó ṣeré ọmọ fi nùmí kó lójú àwọn èèyàn owó dá Ànábì ní màlúù sálẹ̀ lè rọ́jò lè sálẹ̀ Ànábì ní owó tó dáa tó bá bọ́ sówó yẹn dáadáa owó yẹn yọ ń sàǹfààní fáyọ̀ kọ́lẹ̀ mọ́ṣá ṣe gba ní olówó ṣe wá rí owó yẹn tí wọ́n ń sọ yẹn òun ni alimalu halal owó halali òun náà ni owó tí a làágùn fún owó tá a làágùn fún owó tá a ṣiṣẹ́ fún ṣẹ́rí lẹ́ni léyìí tá a ní tanra wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n gbà pé agbára ọlọ́run ò lè sọ àwọn dolówó mọ́ aláǹfà àti ṣàdúrà ti pẹ́ ọ̀rọ̀ àdúrà kọ́ yìí àwọn ẹgbẹ́ wa wọ́n ti ṣe yahoo plus àwọn ẹgbẹ́ wa wọ́n ti ń tẹ̀fá àwọn ẹgbẹ́ wa wọ́n ti ń wá ọgbọ́n dá sí wọ́n ti rìn wọ́n ti jáde ọmọ ìyá mi kádàrá wa o ìtọ́lọ́run sọ pé ó ní kò síbi tó lè lọ ọ padà ní ìtọ́lọ́run sọ pé ò ní kò síbi tó lè lọ ò ní ọ̀dọ̀ Ọlọ́run ni ó ní wa idha qada amra fa innama yaqulu lahu kun fayakun Ọlọ́run ní ọ̀dọ̀ mi ni máa lówó wà má sì lówó mọ́ ọ̀dọ̀ mi lọ́wọ́ gbogbo tó bá jẹ gbogbo tó bá mu gbogbo tó bá wẹ̀ ó lè rí $1 báyìí tọ́lọ́run bá ṣe tán tọ́lọ́run bá fẹ́ fún ọ lówó tó wá àsìkò tọ́lọ́run fẹ́ fún ọ náà lọ́wọ́ rìn lọ́wọ́ ṣe déédéé àsìkò tó rìn lọ àánú Ọlọ́run tọ́lọ́run ti kọ́lẹ̀ tọ́lọ́run fẹ́ fún ọ kọ́dà bó rìn lọ tẹ́lẹ̀ náà ó ní lóṣù yẹn oṣù yẹn lọ́wọ́ á jáde ọwọ́ á rò pé ibi tó lọ yẹn ló jẹ́ kó dáa fún ọ ó ti di kèfèrí. Inna Allaha wa razaq bẹ́ẹ̀ bá ti gbà pé Ọlọ́run ọba kò kí ṣe rọ̀záàkù mọ́ kíní kan ní ọ̀sán òun di olówó òun tó wọn ti kó ní Islam àgbákò tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe lábala wọn ń wọ owó nìyẹn òun làgbákò tó wá ga jù torí pé wọ́n ti dẹ̀lẹ́bọ̀ tó bá ti ní nǹkan kan tó ń lò nítorí pé kọ́nà ò lè sí kọ́nà ò lè là kó lè dolówó kó lè bẹ́gbẹ́ pé kò ní ìdíkọ̀ kírun kọ́ gba àwẹ̀ mọ́ ó ti dẹ̀lẹ́bọ̀ la'in ashrakta la yahbatanna amalu tó bá ti ṣẹbọ gbogbo iṣẹ́ rẹ̀ ti bàjẹ́. àwọn ọ̀nà haramu míì táwọn èèyàn tí wọ́n fi ń wọ owó lè ní òun náà ni ká máa gbowó èlé ẹ wòye tọ́lọ́ ń jò ní dáńpẹ́ ní space àwọn èèyàn rọ́ọ̀lù nìbàdàn lẹ́kọ̀ọ́ rẹpẹtẹ ìmọ̀bọ́yá ó dé kàràkàrà bí náà
wọ́n ní owó kó $2,000 fún yàn tó bá di ending oṣù ó gba $4,000 owó kọ́ yẹn owó èlé nìyẹn ọgbọ́n tó bá jẹ́ pé owó bá ní ó ti yẹ wọ́n lè fún ọ ju 2,000 lọ lóṣù tí business ẹ bá boom dáadáa wọ́n rí bí 10,000 ṣé 2,000 wọ́n wà fún ọ 5,000 wọ́n fún ọ business bí ṣe máa rí nìyẹn yóò lòkè nígbà míì sì ní business ó ṣe kí ni ọmọ àwálẹ̀ tó jẹ́ pé $500 péré ni wọ́n fún ọ wípé ìtọ́lọ̀ ní kí ọjà wa ni o kò sẹ́nìkan tí ń ṣe business láàrin wa tí wọ́n sọ fún wa yìí pé èrè business oye 100% ní gbogbo gbà nígbà míì kò ṣe ẹ̀ nísìnyí kankan tí wọ́n fún ọ wọ́n ní $2,000 ṣe ń bẹ́ ńlẹ̀ o àmọ́ mọ́tò tí a fi kó fúláwà wọ mi òjò pa fúláwà èyí tá a fi rí profit àpàdà rí nǹkan kan mọ́ àmọ́ owó yín sì wà ńlẹ̀ o nígbà míì business yóò wà tádàwọ̀ dé wọ́n ní tírélà mẹ́wàá ní ń bọ̀ 8 ló jóná capital ti la bí o ti lọ jọmọ ìpè 2,000 yín tẹ kólẹ̀ o ó ti di 500 nílẹ̀ o 1,500 ti bá tírélà tó jóná lọ capital tẹ ní sí $500 péré ìdáǹpé business ni àmọ́ 100% yín fún ọ ní 10,000 yín máa gba 10,000 lóṣooṣù owó èlé owó burúkú ni o àwọn tí wọ́n ní kẹ́ máa wá dá owó yẹn wọn ò lè fún yín ní profit wọ́n padà jà yín lólè ni owó èlé ẹ má jà owó lọ́bẹ̀ tẹ́tẹ́ naija bet ẹ má jà owó lọ́bẹ̀ ó lè ní wọ́n ń pè bẹ́ẹ̀ kẹ́yìn mẹ́wàá dá owó oyè kí wọ́n nìkan sì kó owó àwọn mẹ́sàn-án ó lè ní wọ́n ń pè bẹ́ẹ̀ insurance ó lè ní wọ́n ń pè bẹ́ẹ̀ ẹgbẹ́ mọ́tò lọ sí company ẹ̀yin mẹ́wàá ẹ dá 100,000 $1 million lọ́wọ́ àwọn company àbí mọ́tò yìí méjì bàjẹ́ wọ́n fi 200,000 tó ṣe èlé ló kù lọ́wọ́ company ó kù 600,000 ẹgbẹ́ yẹn kan pin fẹ́yìn tí nǹkan kan ò ṣe yín àwọn bá kó 600,000 àwọn kó sí inú ọ́fíìsì wọ́n pin mọ́ra wọn lọ́wọ́ wọ́n fi gé gíní sára wọ́n wàrà sùn nígbà wọ́n gbọ́n tẹ̀yìn ṣe kínní tẹ̀yìn gọ̀. mọ́tò mẹ́wẹ̀ẹ́wá ló bàjẹ́ lẹ́ẹ̀kan náà wọ́n ní 200,000 ní mọ́tò kọ̀ọ̀kan ni wọ́n fi tún ṣe èló lọ́jà yẹn jẹ́mọ́ ó di 2 million èló lẹ́ẹ̀ dá sí kọ́mpìnì kọ́mpìnì wa wá 1 million sí owó tó wà nílẹ̀ ta ló jẹ gbèsè ńgbà wọn kọ́mpìnì orí ibú táwọn òyìnbó gbé wá tán ní ká máa ṣe nù ká máa jara wa lólè ká máa ṣàbòsí fún ara wa Islam ò gbérù ẹ̀ wá ká máa tọ́tí ká máa tẹlẹ́dẹ̀ ká máa tagbó gbogbo àwọn nǹkan tí máa ń dàyàn lórí irú èèwọ̀ ni owó tí ò dáa ni ká máa tabẹ́ èyí tí ọkùnrin ń ṣe sìná obìnrin náà ń ṣe tí wọ́n sì sanwó fún ká máa gbé owó ríṣíwà ni àbẹ̀tẹ́lẹ̀ wípé afẹ́gba sìmẹ́ntì nbìkan òun ló dé ní nọ́mbà 3 àbí sọ́mọ pé oyè títàn bá kàn lẹ́yẹ kó gba sìmẹ́ntì títí ẹ̀ ọ wá fún MD ní 100,000 ó ní òun nìkan kó já sìmẹ́ntì fún wọ́n wá gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ́ fún òun torí owó tó fún wọn 100,000 náà ń pè ní owó àbẹ̀tẹ́lẹ̀ àtẹni tó gbà á àtẹni tó fún yàn ànábì láàánú wa láàánú lọ́wọ́ rọ́ọ̀ṣì wọ́n lè mọ̀rítẹ́sì wọ̀rọ̀ is kọ́lá ẹni tí ń bẹ láàrin yín tó ní ọ̀gá tí ń bọ̀ wọ́n máa change àwọn fáìlì yẹn sí ànábì ní kò ní da fóònù náà ẹ̀ ń fowó ẹ̀ fi ń ra admission ní yunifásitì ọmọ tó ṣàìsàn oyè tó dààmú tó ní rìsọ́ọ̀tì tó dáa kò wọ́n ò rà admission ọmọ ọ̀daràn tí ó kàwé tí nǹkan kan ò yé bàbá ti gbé 2 million kalẹ̀ wọ́n fún admission ètò wọn pè ní owó yẹ owó burúkú ni èyàn ò ní jẹ́ kí nǹkan mọ̀ ṣe lẹ́yìn náà owó ọmọ òrukàn kọ́ ló ń sọ wá ń bẹ̀ owó tí bàbá yẹn kó kalẹ̀ yà pin o ọjọ́ ń lọ o ìtìgbẹ́ tí bàbá yẹn lọ wọ́n náà ń lọ bẹ̀ owó politics owó ìlú politicians ó ní àwọn làwọn fẹ́ dé bẹ́ǹsì gbogbo yín kẹ́ẹ̀dó táwọn àwọn fana ọjọ́ náà yọ máa yọ ọ̀daràn ó sì mọ̀ pé ìrọ̀lọ́hún ṣe kínní ìrọ̀lọ́hún pa kọ́dà tí àfa bá ní máa ń so ẹ bá ti gbé owó yẹn ẹ bu tèmi náà wá níjẹ́ orí ibùn bá dé yọ kàn fáwọn
iṣẹ́ táwọn afa gbà ní pé ká máa sọ̀rọ̀ fún wọn ká máa sòdodo fún wọn ká sì máa ṣàdúrà fún wọn pé kọ́lọ́wọ́n bá aláà kó bá darí wọn kí wọ́n ṣe dáadáa. nínú àwọn owó tó jẹ́ owó haram ó ní 35 ẹ̀yin ìyá aláta ẹ̀sà ata ló kó sísàlẹ̀ ó kó ẹ̀yin tó da sókè ó ní gbogbo ẹ̀ náà 25 ní nígbà tá a délé a rí i pé ìdajì ẹ̀sà ni 35 nìyẹn wailun lil mutaffifin alladhina idha iktalu ala an-nasi yastawfun wa idha kaluhum aw wazanu yukhsirun ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim. ọlọ́run ní sẹ́ ẹ̀rù pẹ́ dìde ní ọjọ́ àlùkìyámà ni. ọ wá skul oye ọ̀pọ̀lọpọ̀ pé ọ̀rẹ́ ọ títà dẹ̀ ní ọ wà níjọ́ méjì wọ́n fún ọ lówó ọgbọ̀n ọjọ́ owó ọjọ́ mélòó ẹ̀kọ́ gbà owó 28 days ọjọ́ méjì yẹn yóò rún ọ́nú yóò rún ọ́nú kọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí. àwọn àròpọ̀ agbọ́n àmọ́ lọ́n dóde wá ẹlẹ́mi yóò kó àràmùjọ tó bá yájọba máa wúkọ́ wọ́n máa bíríkìlẹ̀ yà kan oye ẹnìkan ní máa jí sẹ́mẹ́ǹtì kò dé sáìtì mo wá sí wàásù fún ọwọ́ abami lẹ́yìn bí oṣù kan ó ní ikọ́ tí ń ṣèyàwó òun ó ti dúró ó ní gbà tó máa jí sẹ́mẹ́ǹtì yẹn tó bá ti jíṣẹ́ tó ń ta àtàn báyìí òun délé báyìí ìyàwó òun bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ni àgbà tó bá ń náwó yẹn tán tó ń bá wà ń ná tán ikọ́ yẹn wà stop ó ní láti ìgbà tó òun ti wá kó sẹ́mẹ́ǹtì mọ́ láti ìgbà náà ni ikọ́ náà ti lọ ọlọ́run ṣe tó sáré tó tún jẹ́ pé ikọ́ lọ́sẹ̀tì fún ọ ìtọ́ sẹ́ẹ̀tì fẹ́ lómi kò tẹ́ sọ́ńtà yóò máa da burú yẹn rán ni torí àwọn kan sunkún nípa ṣe owó tí ń ṣe kíni owó tí ń ná lọ́wọ́ yẹn ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ jẹ́ àṣẹ dáadáa makhatul limal haram ọlọ́run ní la ta'kulu amwalakum baynakum bil batil ọlọ́run ní ẹ má gbára yẹn má lura yín jìbìtì illa an takuna tijara an taradi minkum owó ní kẹ́sì kíni owó ní kẹ́sì ẹ ṣe bísíǹsì láàrin ara yín ẹjọ́ tajà ẹjọ́ rajà yín ọ̀dọ́ ẹ kóra yín jọ ẹ máa kọjá wọlé ẹ máa ṣá profit tó bá wà nbẹ ọlọ́run ní ẹ̀sùn owó dá wa ahallallahu al-bay'a wa harrama ar-riba ọlọ́run ní mo ṣe owó èlélẹ̀ wà àmọ́ mo ṣe business lẹ́tọ̀ọ́ nítorí àwọn bá sọ fún tó bá ní kéèyàn ó ṣe tó bá ṣe lẹ́tọ̀ọ́ orí wà ń bẹ̀ fún yàn ẹ jẹ́ ká gbajúmọ̀ business o má yọ̀lẹ́ o má yọ̀lẹ́ o má yọ̀lẹ́ o ọ̀lẹ́ nímú yẹn máa wá kọ́nàkọ́nà owó awoof free money ewu tó wà ń bi owó haramu ni pé wọ́n ní ọlọ́run ọba aláwọ̀ padà bínú ọlọ́run ní kulu min tayyibati ma razaqnakum ọlọ́run ní ẹ máa jẹ nínú dáadáa tí a ṣe fún yín nínú arísìkì wala tatghaw fi ẹ má lu jìbìtì fayahilla alaykum ghadabi kí ìbínú mi kọ́ mọ́ bá sọ kalẹ̀ lẹ́yìn lẹ́ni ẹ má ti ń ṣépè lẹ́yìn nílé ọ̀kan yóò sì máa mú yín níbí tó bá ti pààyàn lẹ́kún tó gbowó lọ́wọ́ ẹ̀ ó lè fowó yẹn sí nǹkan rẹ̀ lẹ́yìn náà adamu istijaba bẹ́ẹ̀ bá ti kó jìbìtì jọ wọ́n ti máa ń pè ọlọ́run ní dáhùn mọ́ anabi sàlàyé nípa arákùnrin kan wọ́n mata'amu haramu wọ́n malbasu haramu wa ghudhiya bil haram anafa anna yustajabu la anabi lẹ́ni tí ń kó haramu jọ tí ń fi jẹun tí ń fi raṣọ anabi ní tani ó gbàdúrà rẹ̀ yóò kà máa ṣàdúrà ní wọ́n ní gbàdúrà láàfin gbàdúrà gbà wọ́n náà wọ́n tó ń jẹ wọ́n tó mú nínú àkókò làwòlá wọ́n ní àwọn ọmọ wọn máa ń padà yàyàkuyà tó o bá ń kó haramu wọlé tó fi ń ra sẹ̀mó tó fi ń ra provision tó fi ń rẹran tó fi ń rẹja tẹ́ ń jẹtọ̀ tí ajá náà lọ tí ń bọ̀ kitchen tó sì mọ̀ pé owó yìí owó ìyàwó owó lé ní wọ́n ní gbogbo ọmọ tẹ bá fi pátá wọn níjẹ́ yàn dáadáa làwọn ọmọ yẹn mọ̀ sí torí pé owó tẹ fi tọ́ àwọn ọmọ yẹn owó burúkú ni lẹ́yìn náà gbogbo iṣẹ́ tó bá fowó yẹn ṣe orí owó haram ó lè kọ́ mọ́sálásí ọlọ́run nígbà o orówó ìyàwó ó lè kọ́ lékéwú ọlọ́run nígbà ọlọ́mọ́ká ọlọ́run nígbà inna Allaha tayyibun la yaqbalu illa tayyiba ọlọ́run ọba tó mọ̀ ni kò ní gbà dọ̀tí lẹ́yìn náà wọ́n mọ̀ yọ àlùbáríkà kúrò nínú gbogbo ohun téèyàn bá fi owó yẹn ṣe ọmọ ìyá mi tẹ bá rí àwọn èèyàn tí wọ́n kọ́ nǹkan àbí tí wọ́n ra nǹkan kalẹ̀ ẹ wá rí i pé àlùbáríkà kúrò nínú nǹkan tí wọ́n rà yẹn wọ́n ní ẹ béèrè yìí pé owó wo ni wọ́n kó jọ tẹ́ fẹ́ rà á ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a bá fowó oògùn rà yìí máa ń pẹ́ lọ́wọ́ ẹni ní tá a bá fowó oògùn rà yìí máa ń lálùbáríkà àmọ́ tó bá fi owó haramu rà nígbà míì gan yọ parẹ́ nígbà míì kò ní parẹ́ wọ́n máa wò ó kò sì ní wúlò ẹlẹ́mi ọ̀rọ̀ acres of land kalẹ̀ kò ní dérí ilẹ̀ yẹn tí ì jáde láyé ẹlẹ́mi ọ̀kọ́lé rẹpẹtẹ gbogbo àwọn tó wọn bẹ́ẹ̀ wọ́n mọ̀ rẹ́ǹtì lé ní wọn ní sáwó nuzi'atil baraka mimma ishtara bi alharam gbogbo tá a bá fọ haramu ra wọn lọ́wọ́ yọ alibarika kúrò nínú kan yẹ kò ní wúlò kọ́lọ́mù bá aláàkọ́ mọ́sá ìṣàánú wa kó fún wa ní owó halal
lẹ́yìn náà wọ́n ní akilul harami sábàbù lil iflasi yawm al-qiyam. wọ́n ní tẹ́yìn bá gbowó lọ́tún tó gbà lọ́sì tó kó gbogbo ẹjọ́ wọ́n ní yóò jẹ́ kí èèyàn ó ṣòfò iṣẹ́ rí téèyàn ṣe tó bá dojú al-qiyam. lóòótọ́ wọn ò rí ọmú láyé wọn ò rí wọn gbà padà àdìsí ti wà alimọ́fìlísù àtẹ̀dẹ́rù náà alimọ́fìlísù ànábìyẹn sẹ́yìn mọ́ àwọn tó jẹ́ pé kò ní sí kankan nínú iṣẹ́ wọn mọ́ akala mala hadha ànábìyẹn ní eléyìí owó àwọn èèyàn ló gbà sọ́wọ́ tó bá wá rí bẹ́ẹ̀ fayuqtasu min asanatihi wa hadha min asanatihi wọ́n máa wá fún àwọn èèyàn tó jẹ lówó wọ́n máa wá fún wọn nínú irun tó kí wọ́n máa fún wọn nínú àwẹ̀ tó gbà wọ́n máa fún wọn nínú tìláwà Kùránì tó ṣe wọ́n kó ládàá umura rẹ fún wọn àti ládàá hajj gbogbo àìsàn tó ṣe yẹn wọ́n padà wá fi dé 5,000 ṣàǹkó owó yẹn kéré lọ́dọ̀ wa 5,000 ní má jẹ́ mọ́ jẹ́ gbé nìyẹn wọ́n wá fi òdìdí Ramadan rẹ wọ́n padà wá fún ẹni tó jẹ́ ní 5,000 inna lillahi wa inna ilayhi raji'un. kò sí àwàdà ń bí tá a nàbí sọ o ẹ sì jẹ́ àmọ́ àwọn ọmọ ìyá mi ẹ já ṣe kí ni má sáré má sì wàgò alágbó ṣiṣẹ́ ẹ̀yin obìnrin ẹ fa àwọn ọkọ yẹn fi wọ́n lọ́kàn balẹ̀ ẹ tẹ̀ láṣẹ wọn ẹ máa bá wọn mọ́lẹ́jì tó bá wà lọ́wọ́ wọn ọlọ́run káwọ ọkùnrin náà ká má sáwọn o àmọ́ nígbà tó bá ti da ẹ̀jẹ̀ á máa rántí wọn lè yóò ń fi kìtò sáàtì ìgbà tó bá kú díẹ̀ káàtó wọ́n máa ń kú díẹ̀ àléhí lẹ́sùkò ẹni wọn bá ta níyẹn náà káwọn náà ká bá wọn mọ́lẹ́jì ẹ̀ eléyìí ìnù níjẹ́ ká lè sá eré àsápajúdé obìnrin mi ló lé ọkọ ẹ̀ jáde ń sọ fún mi pé bàbá alágbádá tẹ̀ra mọ́tò láti alágbádá tẹ̀ra mọ́ ọ̀kadà ẹ̀yìn láti jọ yìí ẹ̀fẹ́ ìjọ ṣiṣẹ́ náà ni látara bẹ́ẹ̀ ọkọ òun náà jáde yín mú kàmákà àwọn obìnrin jọ̀hún ó ní wọ́n máa sọ fọ́kàn tó wọ́n fẹ́ jáde ńlé pé ìtẹ́kìlá fínà bẹ̀rẹ̀ ọlọ́run ọba lára wa ló ń jáde yìí o òun wáṣẹ́ lọ ni o la tudkhilil harama fi baytina mọ́mú haramu wọlé o má gbà yẹn o ẹni wọn bá tó bá mú wa àmàlẹ́ jẹ nasbiru ala ju'i dunya alẹ́ sẹ́ sùúrù lérí ibi ayé wala nasbiru ala adhabil akhirah àmọ́ tó wá jẹ́ àlùkìyàmà tọ́lọ́run bá mú ọ yóò mú àwa náà torí àjọ jẹ́ ni alẹ́ sẹ́ sùúrù lérí iná ọlọ́run ẹ̀sán bọ́ o kò dẹ̀ sí obìnrin tí ọkọ rẹ̀ ọmọ lu jìbìtì bó ṣe kọ́ gbádùn tó nu ayé ọlọ́run padà jẹ́yà bóyá kọ́kọ́ yẹn tó kú àyíká tọkọ yẹn bá kú tán ẹ̀sán yọ padà sí kínní yọ padà ké ẹni tí wọ́n ní bẹnu duplex yóò wà dẹni tí ń gba àgbàfọ̀ aṣọ olódò èyàn tí ń lọ ilé ìbò tí ń lọ Canada tí ń lọ France yóò wà dẹni tí ń ta bọ̀ọ̀lì àtẹ̀pà irú ẹ̀ ti ṣẹlẹ̀ nínú ayé àwọn yóò máa náwó sí pé nígbà tọkọ rẹ̀ wà láyé 419 lọ́kọ̀ ẹ̀ nígbà tọkọ wà láyé oníjìbìtì ni bó ṣe wà yẹn ó lè bọ̀ yẹn ní 1 million gbà yẹn àmọ́ nísìnyí kò sí 1,000 lọ́wọ́ ẹ̀ ọlọ́run kọ́ wọlé àánú ẹ̀ ní kọ̀ọ̀kan kọ́lọ́mọ́sá sí wa náà lárísì kí o àṣírí owó òun náà ní kọ́ ọmọ ṣiṣẹ́ tẹ̀ramọ́ṣẹ́ kọ́ ọ̀dẹ̀ máa ṣàdúrà nínú àdúrà tá a máa ń ṣe òun náà ní la hawla wala quwwata illa billah tẹnumọ́ astaghfirullah wa atubu ilayh tẹnumọ́ tọ́ba ọmọ Kùránì ká Suratul Baqara máa kà tẹnumọ́ ọlọ́run ọba aláwo mú búbọ̀ àṣírí wá fún ọ pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ lẹ́yìn náà máa ṣe sàdákà ọmọ àfàkìtò mi ń ṣe fọwọ́ yukhlifu ọlọ́run tẹ́ bá ti ná díẹ̀ èmi ó dá àrò yìí tọ́pọ̀ fún yín padà tọ́ bá ti fẹ́ lówó tọ́pọ̀ máa ṣe sàdákà lẹ́yìn náà birrul walidayn máa ṣe dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ especially ìyá rẹ̀ àti máa ṣe dáadáa sóbì rẹ̀ wa barran bi walidati wa lam yaj'alni jabbaran shaqiyya èyí ní di olórí burúkú kò ní di olòṣì gbogbo ẹni tí máa ṣe dáadáa sí yẹ tí wọ́n bá ṣe láyé máa ṣàdúrà fún wọn máa ṣe sàdákà fún wọn eléyìí ìmọ̀ ń sọ̀yàn di ọlọ́rọ̀ ọlọ́lá àmọ́ kò sí bó ṣe lọ́rọ̀ tó wájú náà lọ́wọ́ máa bá àwọn èèyàn o àárín náà làá máa ń wà àwọn kan ju ọ lọ wọn náà ju àwọn kan lọ ẹ má jà sáré àsápajúdé o torí èní kọ́ torí ọ̀la ọlọ́wọ́lá àánú ẹ̀ ọlọ́wọ́lá agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọṣà sínú halal fún wa Allahumma nasaluka ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbala ọlọ́kọ̀wọ́lá àánú ẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ táwa ń lù yìí ọlọ́mọṣà sínú halal fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ata jágbàlagbà ọlọ́mọdé apàdà sẹ́yìn lọ́kùnrin wa lóbìnrin wa àwọn ọmọ wa ọlọ́mọdé àti sọ́wọ́n lọ́mọ alálùbáríkà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات
والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون